wa ká tó di paṣu ká máa túbà lọ sọ́dọ̀ Allah ká tiẹ̀ kọ́kọ́ ronú nípa ń tá a fi ọjọ́ òní wa ṣe látàárọ̀ tílẹ̀ fi ṣú tó fi dìgbà tá a sọ pé a fẹ́ sùn kí la fọjọ́ òní wa ṣe náà rí ṣé dáadáa ni àbá ìdá ká túbà lórí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tá a fọjọ́ òní wa ṣẹ̀ nítorí kálíbà tún nípalẹ̀ má di ọ̀la kọjá pé a ti di àtúnbí nípa pé àwọn ẹ̀ṣẹ̀ wa tàná a ti tọrọ àforíjì nípa rẹ̀ má wàá jẹ́ ọmọ lórí ẹ̀ṣẹ̀ tó fò ní dánìkan pé ìgbésí ayé rẹ sẹ́yìn látijọ́ àtipó ti bàlágà tó fi dòní yìí wọn náà rọra fojú sùnùkùn wò ṣé dáadáa rẹ lọ́pọ̀ jù ni àbá ìdá rẹ ṣé àṣepalẹ̀ máa ti rọrùn wọ rẹ òun lọ́pọ̀ jù ni àbí àṣeráyé gbé nìkan iná ní gbogbo òṣèṣì rẹ jẹ́ni tí ó túbà lọ sọ́dọ̀ Allah ọ̀pọ̀lọpọ̀ ti sùn wọ́n ti sùn wọ́n sùn àsùndíjọ́ gbẹ̀ndàlùkìyàmà àtọ́jú oorun làwọn ti lọ torí ẹ̀ jẹ́ ẹni tó ṣe wípé ó jẹ́ kí inú rẹ̀ ọmọ gẹ́gẹ́ bí òde rẹ̀ ti ṣe má jẹ́ ẹni tí ó tanra rẹ̀ dànù nípa pé ò ní mójútó kọ̀kọ̀ àti gbangba rẹ̀ ọkàn jẹ́ ẹni tí ó dààmú ó ti rẹ̀ mí járe ẹjẹ́ ńlọ sùn ọ̀rẹ́ ọ tí ọ lọ sùn ọmọgbà tẹlomi ti sùn nù sàárè ni tẹlomi ti lé lẹ́gbẹ̀rún ọdún tó ti sùn sínú sàárè tí ń retí ijọ́ gbẹndàlùkìyàmà torí de eléyìí oorun tó rí yun òun fúnra ara rẹ̀ kọ́ lọ́ bàbàrà àfi téèyàn bá tẹ̀ láwọn àlànà àlàkalẹ̀ eléyìí tẹ́sìn Islam mú wá nípa oorun tá à ń sùn kó lè bá jẹ́ dáadáa fún wa kó má jẹ́ aburú fún wa. nínú àwọn ẹ̀kọ́ òun náà ní pé ká tó sùn gbogbo òkùn sínú gbogbo hẹn gbogbo hùn gbogbo hùn tó o bá ní sí mùsùlùmí ẹgbẹ́ rẹ yọ dànù kúrò lọ́kàn rẹ o ṣáájú kó tó di pò sùn má jẹ́ ẹni tó ṣe wípé ó ní ìkùnsínú sáwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam ṣáájú kó tó di pò sùn wọ́n pè yín lọ́mọ ìyá ẹ wá níkùn sínú síra yín ntọ́ dájú onípẹ́ màtúmá ntí wọ́n pè yín kí lọ́ọ́ fẹ́ níkùn sínú sí mùsùlùmí sí al-muslimu akhul muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni nínú al-Qur'an Olúwa ní innamal mu'minuna ikhwa àwọn amùmíní wọn jẹ́ nǹkan kan síra wọn bí ìbá sọ ọmọ ìyá ara wọn ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa ọmọ ìyá rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ni tó dì sínú ṣáájú kó tó di pò sùn ẹ rí i pé sọ̀hábì kan nínú àwọn sọ̀hábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam anabi ṣe àfihàn pọ́mọ àlìjánà ni àwọn sọ̀hábà yòókù àwọn ọ̀wá ma kí ni tó ṣe tó fi jọ́ ọmọ àlìjánà tẹ̀sí mọ̀pá àti wí ojú kòkòrò àwọn sọ̀hábà eléyìí tó lágbára jù òun náà ni bóò láṣẹ wà àlìjánà bóò láṣẹ wà àlìjánà kìí ṣe bóò láṣẹ máa kọ́lé mọ́lé báwo láṣẹ máa ra mọ́tò má mọ́tò báwo láṣẹ máa wáṣọ ọgbàlódé kàlà àwọn sọ̀hábà àfojúsùn tiwọn òní bóò láṣẹ wà àlìjánà torí ẹ̀ ọ̀kan náà sọ̀hábà ó farasin kò sílé arákùnrin yìí wọ́n wá ń wo àwọn àjọsìn tí ń ṣe lẹ́yìn ìgbà tó sọ fún pé ó dàbí ìgbà tí aáwọ̀ wọ́n fẹ́ wà láàrin èmi àti bàá mi wọ́n fẹ́ wá fara pamọ́ sílé yín díẹ̀ tó wọ́n wá fura pé láàrin ìjọ kìíní kejì kẹta tó ń ṣe lọ́dọ̀ rẹ̀ kò ṣe ìjọsìn kan ní pamọ́ eléyìí tó yàtọ̀ sí ètí gbogbo ẹgbẹ́ rẹ̀ yòókù ń ṣe kí wọ́n á nìdí abájọ tánàbí sallallahu alaihi wasallam fi sọ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì tó fi dórí ẹ̀kẹta pé nìkan wọlé wá bá yan ọmọ àlìjánà ni kí wọ́n á ní tóun ṣe torí pé wù àwa náà láti wọ àlìjánà arákùnrin wa ní èmi ò mọṣẹ́ kan tí mò ń ṣe o eléyìí tí ìbára yòókù kẹgbẹ́ nínú ẹ̀ yàtọ̀ sí pé èmi mi ń sùn kí n di mùsùlùmí sínú
mi ń sùn kí n lẹ́nìkan nínú ọ̀yá àyẹ̀rà tiẹ̀ wò bàbá ọlọ́tẹ̀ ọ̀tẹ̀ ó ti ba yé ẹ jẹ́ ọ̀tẹ̀ lẹ́yìn ìgbà tó fọ́ ọ nífun tó bẹ̀dọ̀ rẹ jẹ́ tó bá fòkò àti àmà rẹ jẹ́ ó tún wá hàn lẹ́yìn ojú rẹ sàn gbogbo ara rẹ kìkìdá ọ̀tẹ̀ a'udhu billah ọ̀fẹ́ nìkan dénú rí gbogbo wọn náà lọ́tà rẹ èyí tó níkùn sínú sí kọnùkọ́họ́ ń bẹ láàrin yín èyí tó ṣe wípé ọ máa ṣépè fún ó sì ń fẹnu sáátà rẹ̀ táwa lẹni tó kù tó jẹ́ ọ̀rẹ́ rẹ nínú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí nìwọ náà kò dáa bẹ́ẹ̀ ká tó sùn lójoojúmọ́ ká má sùn lẹ́ni tó ní mùsùlùmí nínú ẹni tó lúwa bá fẹ́ léyìí sóore fún wàláhì oore ńlá lolúwa ṣe fún ọ kó jẹ́ pé inú rẹ ó fúyẹ́ inú rẹ má sáwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam ẹ dákun kí lẹ́nìkan rà ń gba ẹnìkan kí lẹ́nìkan gbà lọ́wọ́ ẹnìkan bàbá ńlá kú ẹnìkan ò sí tí ó pè kọ́ ọmọ sẹ̀mí tó lu ọ̀bá tí ìsọpọ̀ tó kọ́ ọ máa lọ bàbá ńlá kú ẹnìkan ò sì sí tó lè dínà àrísìkì tiẹ̀ mọ́ àfi tó lu ọ̀bá kọ́ fún ọ ẹnìkan ò sí tó lè kọ́ dínà gíga rẹ àfi tó lu ọba kọ́ pé nú àwọn ẹni tó kúrú àràrá nìwọ́ ọbẹ̀ akramakumullah ìlọsíwájú rẹ ò sí lọ́wọ́ èèyàn ọwọ́ Olúwa ló wà gbogbo ń tẹ́ bá rí tí ó tẹ̀ wá lọ́wọ́ àkọọ́lẹ̀ pé ó tẹ̀ wá lọ́wọ́ òsì gbogbo ń tẹ́ bá sì rí tó ṣe wá àkọọ́lẹ̀ pé kò ní tà ṣe wá lọ́wọ́ kí á ní mo fẹ́ máa bínú ẹ̀ sí kí ni mo fẹ́ máa ṣe lára rẹ sí kí ni tó ní gan-an tó bá bàrà débi pé èmi irú mi yọmọ wá bínú rẹ kí ni dérò rẹ ní kí ni dérò rẹ ní tó bá bàrà lójú ẹ tó fi wá ń wò yí pé wọ́n ń ṣe lára rẹ kí ló ní irọ́ lásán pàǹtí lásán lé ayé kí ló jámọ́ lẹ́gbẹ̀ẹ́ àlùjánnà táwa ń wá kí ló jámọ́ lẹ́gbẹ̀ẹ́ oríire tá a fẹ́ ṣe lọ́dọ̀ Allah ọ̀wọ́ tiẹ̀ ó wá jẹ́ pé wọlé nìkan máa bínú kí ló ní gan kí ni dérò ní ní pàǹtí àti dọ̀tí tí ń jọ lójú tó ń fi wò pé wọ́n ń bínú ẹ̀ torí ẹ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ó free gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá free wàláhì ìgbésí ayé wọn máa dùn ìgbésí ayé wọn máa dùn àní níjú wọn bá tá a ní lọ inú dùnnú la máa sùn inú dùnnú la máa jí àmọ́ bá a ti ṣe máa ṣùgbọ́n dáadáa wọ́pọ̀ nítorí pé àwọn ò ní ibi lọ́kàn sẹ́nìkan a sì wò wípé ntí wọ́n ní àwa ló yẹ ká ní àwa ló yẹ ká ní báwo èyí táwa náà ní tí wọ́n ò ní ńkọ́ ṣé àwa nìkan lolúwa dáyé fún ni ṣebí yóò ṣoore fún kálukú ni nítorí bá sì ṣe fún kálukú oníkálukú ló ní tiẹ̀ gbogbo ẹ̀ ìdí tí ó fi fúyẹ́ lẹ́mìí wa gbogbo ẹ̀ ìdí tí ó fi fúyẹ́ lẹ́mìí wa òun náà ni wípé àwa ti mọ̀ páyé ni gbogbo ń ta láàní yìí ayé ni ayé lọ́mọ gbogbo ń ta láàní ayé ni ayé lọ́mọ kí la fẹ́ máa bínú ara wa sí. bàbá kan ò sí tó lówó tọ́tàtàrà owó rẹ̀ máa bẹ láyé láéláé o ìyá kan ò sí tó lówó tọ́tàtàrà owó rẹ̀ tí wọ́n dá sí tí ò kú o ẹnìkan ò sì jẹ́ pé látàrí àìní ńlọ́jọ́ ayé rẹ̀ ṣe kúrú jọjọ o àkọọ́lẹ̀ kálukú ní ọmọ abáyé nítorí wàá kọ fún wa náà lánìí aláǹbẹ Allah kó má jẹ́ kí tiwọ́ gbé láyé kó má jẹ́ kí tiwọ́ gbé lálùkìyàmà nítorí pé ẹni títí ẹ bá fi lè gbé lálùkìyàmà la hawla wala quwwata illa billah wọ́n ní aṣọ ipò wánú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam pé ẹni tó níjù tí ń gbádùn jù láyé yìí ẹni tó níjù tí ń gbádùn jù láyé yìí báyìí tí wọ́n bá mú wájú ọgbẹni dàlùkìyàmà tí wọ́n rí bọnú ná láàrin ìṣẹ́jú àyá olúwa ní kí wọ́n bi léèrè ǹjọ́ gbádùn rí bí yóò lò wọ́n máa ti ń jẹ́ bẹ́ẹ̀ Allahu akbar ṣé ayé yìí náà ayé pàǹdà ayé ìdọ̀tí wàláhì tó bá jẹ́ pé ayé ọba jẹ́ pọ́ bá bàrà tó bá wà ti ṣe mú ni láwa tá a gbọ́n wọ̀nyí wàláhì ànábì wa àbá baláyé wàláhì tàláhì tẹ́ bá ronú débi pé ànábì máa kú ọmọ pààyè ọjà mọ̀ kankan nbọ lànàbì wà wà báyìí lábẹ́ pẹ̀
ọmọ pẹ̀lẹ́ ayé ọjà máa kankan táwa sọlé ayé dá wa lọ orí rẹ̀ là ń ṣe ń dọ̀rẹ̀ orí rẹ̀ là ń ṣe ń dọ̀tá ntí ó yẹ kó rí bẹ́ẹ̀ ó rí pé gbogbo èèyàn lọ̀tá rẹ̀ gbogbo èèyàn lọ̀tá rẹ̀ tẹ́ bá wádìí ẹ rí pé kìí ṣe nǹkan kan ló mú dọ̀tá gbogbo èèyàn ayé yìí náà ni ayé yìí náà ni àfẹ́ ajẹmọ́fẹ́ ayó ni ṣé bó fẹ́ kọ́ jẹ́ ṣé dandan ni kó yó ni so kìí ṣe pé ọkọ ọlọ́wọ́dè ó ṣàfẹ́ kọ́ jẹ́ wọ́n wá sọ pé ìjọba jọgbà lẹ́jọ́ fún subhanallah subhanallah ẹ dákun a ti fún ilé ayé lágbára ju bó ṣe máa lọ a ti kàkún tayọ ọbí tó máa àlọ́rẹ̀ àfi lórí ayé àlọ́ta àfi lórí ayé irú ayé ìranù wọ́n là ń gbẹ̀yìn a ti gbàgbé kókó ntàǹtì torí rẹ̀ bẹ́nulẹ̀ ayé tó bá kéèyàn máa ń ka tó wà nù ọpọlọ àtọkàn àwọn èèyàn ni ẹ rí i pé iye ọ̀tá tẹ́lẹ̀ yìí ń kó ká ó ti pọ̀ jù wàláhì tàláhì tẹ́kẹ̀ ìrònú ní ọmọ báyìí tó bá sùn gan gbogbo àwọn wáyà ọmọ kọlura ni tó tún gbàgbé lágbájá ni olórí ibu tiẹ̀ náà olórí ibu tọ̀hún náà àbúrò náà ó ti gbàgbé tiẹ̀ náà ni sọmọ kó náà kọdínà kankan tí wọ́n fẹ́ fún ọjọ́ ni sọmọ pé lẹ́yìn náà nígbà tí la ilaha illallah bàbá rí gbogbo ẹ̀ náà gbà tá a lọ́ta kankan bó la ń kó lọ jama ẹ̀yin ẹ̀ka kún pé ìgbà tí a pọ̀ láyé bá a ti ṣe pọ̀ tóun ẹnì kò jẹ́ nìkan lọ́wọ́ àti mí atẹ́gùn tá a mi àrá kálukú mí lálàáfíà mímí tiẹ̀ kò dí tèmi lọ́wọ́ bẹ́ẹ̀ náà lárísìkì wa tiẹ̀ ò lè dí tèmi lọ́wọ́ tèmi náà ò lè dí tiẹ̀ lọ́wọ́ bàbá ti mọ̀ báwọn wàlá á ní ìsinmi tó pọ̀ bàbá ti gbọ́pọ̀ dá fẹ́nìkan bá a dúpẹ́ fún Allah ntí ọba fẹ́ sọ lẹ́mìí rẹ bíi kórìíra bíi lára wàlá yọ sálọ bí lágbájá ó mà lọ kọ́ adúrúlé tó wà lẹ Allahu akbar masha Allah la quwwata illa billah Allah ọba falbarkas tẹ́mi rẹ bá wá ń sọ fún ọ lẹ́yìn rẹ pé ta ni Allah ọba falbarkas awọ ọgbọ́n ni pé mọ̀gbọ́n o Allah ọba falbarkas ni tí kò wá bàjẹ́ ni àbírú kí ni wọ́n kàn mí sọ fún mi báyẹn ọ̀fẹ́ jọ́kàn tó dáa ni ó rí kí ọkàn rẹ náà yóò fara balẹ̀ ike ó ti borí òun torí lè wọ́n ń pè ní nazaratu shayatin àwọn nǹkan táwọn ṣetán ni máa ń sọ síyàn lẹ́mìínú tó bá ti di pò ń borí ẹ̀ tó bá ti gbà láyè ó rí i pé dáadáa rí ọ̀pọ̀ aburú ò ní pọ̀ nínú ọ̀rọ̀ rẹ má torí délé a gbọ́dọ̀ sùn ká lẹ́nìkan nu ìlẹ́nìkan nu oní máa ń fà téèyàn máa fi lálàá ìpè lágbájá ti kú téèyàn máa fi ṣèrànràn pé àbí kí wọ́n túfọ̀ rẹ̀ tílẹ̀ bá ti má kí wọ́n túfọ̀ lórí ibù kí ni ṣe láyé tẹ́lẹ̀ náà Allahu akbar ẹ dákun ìṣẹ̀mí ẹnìkan ò sí lọ́wọ́ wa ikú rẹ̀ náà sì sí lọ́wọ́ wa ìjọ olúwa bá kọ pé èèyàn ó kú ní ó kú àìmọye èèyàn tẹ́ ti fẹ́ kó kú ti pẹ́ tẹ́ pé kókókó lára rẹ̀ ń tún lé ìwọ tún kú ọmọ rẹ̀ kú ọmọ rẹ̀ tún kú òun ò kú o tó níjọ́ tó olúwa bá kọ pé èèyàn ó kú ní ó kú àìmọye èèyàn tá a fẹ́ kó kú tó kú tú ẹ̀ sòkó kúkú sí lọ́wọ́ tiwa ẹ dákun à ń dira ẹni sínú ẹja mú kú lọ́rọ̀ wa ó dáa pé téèyàn bá sẹ̀mí kí n bá wí kí n bàjà bá wí bàjà kó sì ti tán lẹ́mìí bó ṣe yẹ ká rí nù níjọ́ tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ ìsinmi ó ti pọ̀ jù nù gbèsè ayé wa àmọ́ tí n bá ti máa bá wí bàjà kọ́ tán èèyàn níkùn sínú tí ó pọ̀ ẹ̀yà tó ló wá dá wa ẹ̀yà tó ṣe pé tí wọ́n bá ń bára wọn jà àwọn èèyàn ṣe lórí pé mo bú ọ mo bá ọ wí kó sì tán bẹ́ẹ̀ ẹ̀yà Yorùbá ìṣe bẹ́ẹ̀ gbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lérí síra wọn pọ̀ rọ́wọ́ mi mo ti rọ́wọ́ rẹ bọ́wọ́ rẹ náà nì òun túmọ̀ sí pé òun sóògùn sí ọ nì ọgbà bọ́ bá rí tí kìnnìkan lé ọ èmi ni o torí rẹ̀ ìdúró sí fún ọmọ o
ìbẹ̀rẹ̀ òsì sí má torí ó ti gbọ́ ọmọ ọdọ́ mi. wọ́n bá máa sọ fún ọ gbogbo lẹ́bàá lóògùn tó bá mà, gbogbo babaláwo tó bá mà, aláàfáà tó bá mà, gbogbo wọn lọ́ọ́ máa bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ wò wọ́n nítorí pé wọn gba Allahu gbọ́. ẹ lè jọ ọ̀rọ̀ kékeré báyìí, ọ̀rọ̀ kékeré báyìí wàláhì Yorùbá ò ní kọ̀ láti run àrọ́mọdọ́mọ wọn lórí ẹ̀. irú ẹ̀yàwó ni tẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ má mú wà burúkú o. mùsùlùmí làwa o. táwọn ẹlẹ́bọ àwọn olóòṣà bá ń ṣe bẹ́ẹ̀ wàláhì kò yà wá lẹ́nu. nítorí pé kí làwọn jogún tẹ́lẹ̀ bí oògùn òfò náà ni. ẹ̀yin ti jẹ́ mùsùlùmí èèyàn máa ṣẹ̀yàn náà ni. èèyàn máa ṣẹ̀yàn náà ni títí táyé ìdọ̀run. tẹ́nìkan bá ti wá ṣẹ̀wà ẹja ní ẹ̀mí wípé abáwí ó sì ti tán. tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ilé ayé ó ti ṣòro jù fún wa láti gbé. ká má lẹ́nìkan nú ká jẹ́ kẹ́mi wa kó fúyẹ́ sáwọn ọmọ ìyá wa. dáadáa tiẹ̀ dáadáa tèmi ni. àìdá tó ṣẹlẹ̀ sí ọ èmi ló ṣẹlẹ̀ sí. eléyìí yóò jẹ́ ká lè fẹ́ràn ara wa dénú. tèmi bá mọ̀nà dáadáa máa pè ọ́. ní wọ́n bá mọ̀ pé ibi tó ń tan aburú wà ń bẹ̀ máa tọ́ lólobó. bẹ́ẹ̀ ni tí wọn náà bá rí dáadáa ó pè mí. tó bá rí pé tí mò ń ṣe aburú wà ń bẹ̀ ó sọ fún mi. ìtumọ̀ pa àjọjọ́ mọ ẹ̀yà ara wa nù. nǹkan kan ò sì ní ràn wá lọ́wọ́ láti jẹ́ ká má jẹ́ bí àwọn tí è ṣe mùsùlùmí táwọn máa níra wọn nú tó jẹ́ pé kì í ta ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún rìkísí. iná ní tó pọ̀ láàrin wọn táwọn ò fi ní dàbí wọn. nínú tó lù ó fi ràn wá lọ́wọ́ òun náà ní ká jẹ́ni tó mójútó ẹ̀sìn wa ká sì máa gbọ́rọ̀ ẹ̀sìn ní gbogbo ìgbà. ọkàn máa ń dógùn jàmá gẹ́gẹ́ bí irin ṣe máa dógùn. nǹkan tí máa mú dídógùn ọkàn kúrò ó ní kéèyàn máa gbọ́rọ̀ Allah. tí ẹ̀ bá ti ń gbọ́rọ̀ nípa ẹ̀sìn ẹ rí dídógùn ọkàn máa kú o. ìpáyà Allah yóò máa pọ̀ fún yàn. ìfẹ́ ṣe ń tọ́ta kotolúwa yóò máa dínkù nínú ìgbésí ayé èèyàn. ibẹ̀ ni gbogbo nǹkan tí ò jẹ́ bàbàrà láti ní máa fún lágbára tó ju tiẹ̀ lọ láàfin ní sọ gbogbo èèyàn dọ̀tá wa. ẹlòmíì rere ní fẹ́ fún ọ wàláhì kò fà burú fún ọ àmọ́ ńgbà tó ṣe pé èrò tiẹ̀ ọ̀dà látàrí iṣẹ́ ọwọ́ rẹ tí ò sunwọ̀n gbogbo èèyàn ló máa rò pa burú ni wọ́n ń rò sí ọ. wọ́n ní idha sa'a fi'lul mar'i sa'at dhununuhu. wọ́n nígbà tí iṣẹ́ ọwọ́ ọmọ èèyàn bá ti dá èrò inú rẹ̀ ní ìdá. tí iṣẹ́ ọwọ́ ọba ti dá èrò onídá. irú tí wọn náà sì ń ṣe ló máa rò sọ́mọ làkejì. ìgbà tó ṣe pé ìwọ náà ò sínú àwọn èèyàn tó dáa ò sínú àwọn tí máa fẹ́ kó dáa ò sínú àwọn tí máa rí kó dáa kínú rẹ̀ ó dùn. irú tí wọn náà máa ń ṣe ló máa rò sọ́mọ làkejì. eléyìí jẹ́ sábàbí kan gbòógì tí máa padà sọ̀yàn dọ̀tá gbogbo aráyé téèyàn ó fi mú gbogbo èèyàn lọ́tà rẹ̀. ẹnìkan ọ̀bọ ọjà wọ́n ń sọ pé orí ẹlẹ́gàn fọ́ nítorí pé ó ra bàjáàjì. sẹ́mo pé ó ti pè fún pé gbogbo òlú lọ́n bá jánu. ẹ dákun torí ti Allah ìwọ nìkan ló ní bàjáàjì lẹ́yìn tó fi jẹ́ pé orí ẹlẹ́gàn fọ́. nílé yín gan bóyá pé àwọn ará ilé yín lọ́ọ́ bá ń bá wí ìwọ nìkan kó o ní bàjáàjì ńlé yín. káti ẹ̀ pé wọn ò ní bàjáàjì ńlé yín wọ́n ní bàjáàjì ládùúgbò yín. ilé kan lé bí ilé kan náà ni ìwọ lórí ẹlẹ́gàn fọ́. o tún wá ra kẹ̀kẹ́ fẹ̀jẹ̀ wà lẹ́yìn bàjáàjì o tún kọ́ sóun láà pé wọ́n ṣe bọ́lá tán ìwọ àti ta lẹ̀ ń jà tó fi jẹ́ pé wọ́n ṣe bọ́lá tán. àbà ó yẹ ká jẹ́ ẹni tó ṣe pé ọkàn rẹ̀ fúyẹ́ ayé nǹkan bíntín ni ká má nira wa nu tó bá sùn lálẹ́ rí pò lẹ́nì kankan nínú rí pé rere ló ń fẹ́ fún gbogbo èèyàn má wàá burú fẹ́ nìkankan tí o bá wá rere fún yàn
kò pé kí rere ó ṣẹlẹ̀ sí tó bá sì wá burú fún yàn kò pé ká burú ó ṣẹlẹ̀ sí torí kádàrá ni à ń bá yí ká kíyèsára mọ̀ ń fẹ́ rere fún ọ kò pé kí rere ó ṣẹlẹ̀ sí ọ́ dandan òun ro aburú sí yàn kò pé ká burú ó ṣẹlẹ̀ sí dandan torí ìwọ kọ́ ni kádàrá wà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kí wo lè bá a sóríire máa ro rere sọ́mọlàkejì ọwọ́ kó ro rere sí wọn kọ àkọọ́lẹ̀ dáadáa fún ọ má wà káburú sọ́mọlàkejì kò pé káburú ọmọ ṣe o ọwọ́ pé òòrò aburú rò ọgbà aládá lọ́dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa torí rẹ̀ kí ló á ná mi nínú mi kí n máa ro rere rò ọ nínú mi kí n má ro aburú sí ọ kí ló ná mi tí ó sì pé dandan kí rere wọn ṣẹlẹ̀ sí ọ kò pé dandan káburú ọmọ ṣẹlẹ̀ sí ọ ṣùgbọ́n ẹ kíyèsí o àǹfààní rẹ̀ ni tẹ́mi bá ń ro rere sí ọ rere ò ní ṣẹlẹ̀ sí ọ kó bá mi lẹ́jà fún torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mo ti láfojúsùn pé mò ń fẹ́ kí rere ó ṣẹlẹ̀ sí ọ inú mi ó dùn kọ́dà ẹni tí ò lérò ọmọ sọ pé sẹ́yìn wá ni wọ́n ṣe dáadáa fún ni èmi ni torí pé ọmọ ìyá mi nú ẹ̀sìn Islam táburú tí ó bá sí ọ torí pé mi ò kúkú fẹ́ káburú ó sí ọ èmi pẹ̀lú rẹ̀ àmàjọ bẹ́nu dùnú níjọ́ táburú bá sí ọ yóò dùn mí gẹ́gẹ́ bí ó ti ṣe dùn ọ nítorí tẹ́lẹ̀ náà mọ̀ ń ran kan káburú ọmọ sí ọ eléyìí ni wọ́n ń pè lọ́mọ ìyá òdodo tá a bá ti wá ní láàrin wa tó ṣe pé bíi kókúkókú tí máa ṣe áyán sádìẹ áyán ọmọ wò kádìí òkú kúkú torí pé áyán adìẹ máa jẹ ni ó wá jẹ́ pé bíi kókú adìẹ lójú áyán ìní máa ṣe wá síra wa bó la ṣe fẹ́ rẹ́ a kàn máa bára wa ṣe lójú ayé lásán a máa rẹ́rìn yagí níwájú ara wa tinú bẹ́nu ṣerú ọmọ ìyá tí Islam ní ká bára wa ṣe má ní mùsùlùmí nínú rárá tó bá tún rántí pé gbogbo nǹkan yòówù tá a bá kójọ láyé yìí ẹrù ayé ni ọ̀mà kí la fẹ́ bínú ara wa sí ọ̀n pẹ́ kó tó jẹ́ tírílóníà kémi ó sì jẹ́ táùsáníà èmi náà dúpẹ́ torí pé àwọn kan wà tó ṣe pé àwọn ò tiẹ̀ jẹ́ 100níà àmọ́ mi jẹ́ táùsáníà sọ yẹ kí n dúpẹ́ àbí ó yẹ kí n dúpẹ́ àwọn ẹni tí ò jẹ́ 100níà yun táwọn náà sì ní 90 àwọn kan ò tiẹ̀ ní 10 àwọn oní 10 náà tún wò pé nìkan ò tí ì ní 1 àbí kò tí ì ní ju 1 lọ ẹ dákun kí ni gbogbo ò ní dúpẹ́ sí a dúpẹ́ fún Allah torí di eléyìí àwọn bàbá tó bí ẹni tó ní tírílóníà kí làwọn ní ẹ rí i pé bàbá wọn ó lè má ní 1000 láyé rẹ̀ tó fi kú ìyá tó bí bílóníà ìyá lè má ní 1 million láyé rẹ̀ tó fi kú gbólóhùn àti ṣe máa ń sọ láàrẹ̀ nù kí àlàáfẹ́ máa bínú ara wa sí má lẹ́nì kankan nínú jẹ́ kí inú rẹ̀ ó fúyẹ́ jẹ́ kí inú rẹ̀ ó dùn máa fẹ́ dáadáa fọ́mọlàkejì ẹni tó bá ti rí bẹ́ẹ̀ ló máa ń gbé rere wọlé o òun ló máa ń kó rere wọ̀lú o òun ló máa ń rí i pé àwọn kan wà ń pò ká ṣàánú wa táànú máa dé o ẹni tí ò bá ti fẹ́ rere fọ́mọlàkejì ara rẹ̀ só yóò sì wà ń pò pé ó lè gbé rere wọ̀lú ó lè sánà dáadáa wá fún wa àmọ́ tí ò ní ṣe nítorí pé yóò sọ pé àwọn tó jẹ́ pé àwọn èèyàn kan tó wọn dá mọ́ àwọn èèyàn kan tó wọn mari àwọn èèyàn kan ìwọ ńkọ́ àwọn ẹranko kan ni wọ́n ebi àwọn èèyàn kan ni wọ́n náà ẹni tí bá ti ń fẹ́ rere fọ́mọlàkejì àwọn ló máa ń gbé rere wọ gbogbo àwùjọ tó jẹ́ pé ẹni tí ó mari àti ẹni tó mari gbogbo wọn tara rẹ̀ wọn ò fi là má lẹ́nì kankan nu rere ni kó máa fẹ́ fún gbogbo èèyàn nínú nǹkan tó lu Ẹlẹ́dàá wa ń fẹ́ nu tó bá rí pé ó fẹ́ sùn lálẹ́ rí pọ́kàn rẹ̀ má sì ní lẹ́mìí rẹ̀ pé mo fẹ́ jàǹbá ẹnìkan má ní lẹ́mìí rẹ̀ pé mo fẹ́ dìtẹ̀ mẹ́nìkan má ní lẹ́mìí rẹ̀ pé mo fẹ́ gbẹ́ nìkan lẹ́sẹ̀ mo fẹ́ bà tẹnìkan jẹ́ rárá o má sì ní lẹ́mìí rẹ̀ pé tílẹ̀ bá ti mọ́tà ìmọ̀ báyìí má rí i pé mo ṣe nǹkan aburú yìí torí pé lẹ́lẹ̀ má má bọ́ ọ sì ti dà ní aburú àìmá lẹ̀ bọ́ láyé ló mú ọ má ṣe
má jẹ́ kọ́rọ̀ rẹ̀ orí bẹ́ẹ̀. Bákan náà nínú àwọn nǹkan tó yẹ ká mójútó ká tó sùn lójoojúmọ́, mo fẹ́ sọ àsọtẹ́lẹ̀ kan wípé kí wọ́n ṣe kí wọ́n mójútó lẹ́yìn ikú mi. Oníkálukú wa á gbọ́dọ̀ sùn láì jẹ́ pé àsọtẹ́lẹ̀ yẹn ń bẹ lákọọ́lẹ̀ àfi sígbèrí wa sùn. Torí pé kìí ṣe gbogbo ẹni tó bá sùn ló máa ń jí padà sáyé. Ẹni tó tójú oorun bọ́ sójú kú, àbámọ̀ rẹ̀ ọ̀pọ̀ tólúwa bá lọ kádàrá pé kó gbójú kú yẹn kó gbabẹ̀ lọ sọ́run. Ẹ̀yin ẹwọ ẹni tó kú nìsín, ó fowó lẹ̀, àwọn aka owó yẹn tọrọ, kọ́bọ̀, èpìnì, sísì, náì, a rí pé owó yìí ó jẹ́ 500 million. 500 million naira tó sì fi kú awo gbogbo ìtàgbésí ayé rẹ̀ kò ralẹ̀ kan rí pẹ̀lú àníyàn mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí. À ń bọ̀sibọ́sí pé yóò fèlè mọ́ṣáláṣí kan sọlẹ̀ rí kápẹ́ntì ń kọ́ lọ ló kú. Tó kò sì kọ́ àkọọ́lẹ̀ wípé tí mo bá kú o 500 million àbí iyekíye tí mo bá filẹ̀ sáyé, ìdá kan nínú mẹ́ta rẹ̀ ẹ̀yin ọmọ mi ẹ fi kọ́ àwọn mọ́ṣáláṣí sí gbogbo ibi tí bùkátà bá wà, ẹ fi gbé àwọn kànga sí gbogbo ibi tí bùkátà bá wà. Àwọn obìnrin tó ṣe pé àwọn ọkọ wọn kú, ẹ fi ṣàánú wọn. Àwọn ọmọ òrukàn ẹ fi ṣàánú wọn. Sẹ́wọ̀n kí ìdá kan nínú mẹ́ta 500 million ṣeré ni. Sẹ́wọ̀n kí ti lọ 130 something million naira. 133 million naira plus. La ilaha illallah. Ọwọ́ àfọwọ́nlẹ̀ fọ́mọ, ìyàwó, ọmọ àtìyàwó. Bàbá rẹ̀ ti kú, ìyá rẹ̀ ti kú. 500 million. Àwọn ọmọ yìí wá jogún rẹ̀. Ọ̀nbẹ́nu ẹni tó gba 70 million. Àwọn kan gba 35 million. Àwọn ìyàwó, àwọn mìíràn wọ́n gba 25. Àwọn mìíràn wọ́n gba 25 million. Owó bá tán. Lẹ́yìn ọdún márùn-ún, àwọn ọmọ tó jogún 500 million mọ́ àwọn ìyàwó bàbá yìí. Àwa bá wọn, kí ni tẹ́ ẹ rí ṣe ní nǹkan tẹ́ ẹ fi ṣe bàbá yín tẹ́ ẹ jogún rẹ̀ tí wọ rondo yìí tó fi ní 70 something million at a time. Kí ló rí ṣe fún bàbá tó jogún 70 million lọ́dọ̀ rẹ̀? Ṣé 70 million ọmọdé owó ni? Ẹ dákun mọ́ ń bí yín. Gbogbo bá ṣe pé náírà ó lulẹ̀ yìí, ṣé 70 million eré ni? Èèyàn mélòó ló ní? Ó wá jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀. Kí lẹ rí ṣe nínú 70 million lẹ́yìn ọdún kanu o? Kí lẹ rí ṣe nínú 70 million tí ó wúlò fún bàbá rẹ̀? Ṣebí Allah sọ pé aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a. Àtàwọn bàbá yín tá lẹ́ jogún, àtàwọn ọmọ yín tá ní wọ́n jogún yín, ẹ mà. Àtàwọn bàbá yín tó jogún yín, àtàwọn ọmọ yín tó jogún yín, ẹ mà èwo nínú wọn ni ó súnmọ́ pé yóò ṣe yín láǹfààní jù pẹ̀lú tí ó jogún. Nínú tí àfojúsùn nù ṣẹ̀ríà tí wọ́n fi ń pín ogún, kìí ṣe pé ìwọ wọn fẹ́ sọ ọ́ dolówó lásán o. Àtà nínú yín ni ó tún ṣe bàbá rẹ̀ tó kú, ni ó ṣe ìyá rẹ̀ tó kú, ni ó ṣọmọ rẹ̀ tó kú, ni ó ṣọkọ rẹ̀ tó kú, ni ó ṣe ìyàwó rẹ̀ tó kú láǹfààní. Àwa rí ẹnìkan gbà ṣe àǹfààní wo mo fẹ́ ṣe fún bàbá o nínú ìta ń bá yìí. Èwo lẹ́ ń bá yìí? Ó gba 70 million plus. Ó wá sọ pé nínú ìta ń bá yìí nítorí pé ẹ̀ mọ́rú àwọn ọmọ tẹ́ filẹ̀. Àwọn ọmọ wọn ní bá àdọ́rùn rí adára fárí. À ń rí látàyè wa nísì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dájú burúkú ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn láàánú òbí wọn. Ibi tí ọmọ wà lẹ́mìí òbí ò sí ń bẹ̀ lẹ́mìí ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn
bí bàbá ló kú tí wọ́n lọ bá àwọn ọmọ pé bàbá yín jẹ wá lówó pé bàbá ọ̀pàpọ̀ lẹ́yìn tí ọba mọ̀ pé bàbá mi jọ lówó kọ́ lọ bá ń bo bàbá tó ti kú wọ́n máa lọ bá yẹn nítorí pé àwọn ọ̀dààmú wọ́n ń pẹ́ wọ́n tó máa yan bàbá wọn wọ́n ń pẹ́ wọ́n tó máa lù lọ́hùn kò fẹ́ kà wọ́n. Táyé bá wá dà bó ṣe dà kò tí ì dà bẹ́ẹ̀ o ṣẹ̀rí àsọ kíkẹ́ ẹ̀kọ́ àkọọ́lẹ̀ yìí báwo wá láyé ti dà bó ṣe dà yìí tí ó yẹ ká kà àkọọ́lẹ̀ tí wọ́n bá kú iye kí iye owó tí mo fi ilẹ̀ bá jẹ́ ìdá kan nínú mẹ́ta rẹ̀ mo ṣe ní waqfun lillah mo fi ṣe wasiya pé owó òun ẹ máa ń ná sí gbogbo tí wọ́n bá mú lọ síwájú bẹ́ẹ̀ sìn kápẹ́ lé ni mo ní rẹpẹtẹ ìdá kan nínú mẹ́ta gbogbo ilé tí mo fi sílẹ̀ sáyé ẹ̀yin ọmọ owó tẹ̀ ń bá ń gbà ń bẹ̀ ilé nǹkan ó ti di waqfun lillah ẹ lè jogún ẹ̀ gbogbo owó tẹ̀ ń bá wa ń pa ń bẹ̀ yàtọ̀ sí pé ẹ tún ṣe ń bẹ̀ gbogbo owó ẹ máa fi kọ́ mọ́sálásí ká ni ẹ máa fi gbẹ́ kànga ká ẹ máa fi gbẹ́ bọ́ọ̀hù ká ẹ máa fi rẹ̀ àwọn èèyàn lẹ́kún ẹni ojú bá ń pọ́n ẹ máa fi rẹ̀ lẹ́kún ẹni tó bá yí padà kò ní pẹ́ wá bá mi ntí Yorùbá lè gbọ́ yé nu lórí tó máa ń ṣe wáàzí wọn máa wò pé ọpẹ́ tó akramakumullah bẹ́ẹ̀ ni wọ́n lè máa sọ àwọn dúkìá wọn lórí àrọ́mọdọ́mọdọ́mọ yín tí wọ́n sì máa fi ṣe dáadáa ẹ̀yin ọmọ gbalada rẹ̀ díjọ́ gbẹ̀ndàl kìyàm ẹ wá dúró owó tẹ́ filẹ̀ nígbà tẹ́yìn ọ̀bá kọ àkọọ́lẹ̀ owó tẹ́ ẹ̀ tí ì kù wọn ò tí ì sin àwọn máa ti ń lura wọn. abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin kékeré à ń jà sí kílà ní jà sí ebi bàbá olókù olófowó ilẹ̀ bàbá yín ẹ̀ tí ì sin á padà sin àmọ́rọ̀ owó yìí a gbọ́dọ̀ fi ṣeré owó yẹn pàtàkì ju bàbá tó ṣiṣẹ́ rẹ̀ lọ bàbá ọ̀lọ́ jẹ́jọ́ ẹ̀yin fẹ́ jẹ mùdùnmùdùn so eléyìí túmọ̀ sí pé tẹ́ ẹ bá ní àkọọ́lẹ̀ ẹ̀kọ́ kẹ́ tó sùn ẹjọ́ máa wà nígbèrè yẹn má jẹ́ wọ́n máa wá ká tẹ́ ẹ bá kú tó má kàn ti gbé ìrọ̀rí yín sókè báyìí wọ́n ra àkọọ́lẹ̀ yín mi lágbájá ọmọ lágbájá o mo ń sọ àsọtẹ́lẹ̀ pé ìdá kan nínú mẹ́ta dúkìá mi báyìí ní kẹ́ ẹ ṣe nínú dáadáa tẹ́ tún lè ṣe ó lè jẹ́ pé àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá yín àwọn ọmọ àbúrò bàbá yín àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá yín àwọn ọmọ àbúrò ìyá yín àwọn ẹ̀gbọ́n ìyá yín àwọn àbúrò ìyá yín gbogbo àwọn tí ò ní jogún yín kápẹ́ kú bẹ́ẹ̀ ti ṣe wà lónìí torí ẹ lọ́mọkùnrin ẹ lọ́mọbìnrin tó àwọn eléyìí ti dínà gbogbo àwọn eléyìí àwọn kan jogún sùúrù àtẹkùn ni tó ẹ wá sọ pé àbúrò báyìí fún kọ́bọ̀ wọn ò sì kọ àkọọ́lẹ̀ ike kí wọ́n fún yín ní nǹkan báyìí sẹ́mi kó àwọn ọmọ pé bọ̀dá mi ládùúrú wàhálà tí mo ṣe fún wọn láyé yìí wọn ò tiẹ̀ kọ àkọọ́lẹ̀ kó fún mi sílípáàsì Allahu Akbar torí ẹ ó yẹ kó kíyè sára kó tó kú àkọọ́lẹ̀ rẹ kọ́ mọ wà ń gbé rẹ kò túmọ̀ sí pòǹpẹ́ kú o sẹ́mi kó Yorùbá àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ kú wọ́n sì fẹ́ ronú kú wọ́n ní tí wọ́n ti sọ̀rọ̀ kú báyìí ọmọ bọ̀ ni kò ní bọ̀ níjọ́ tó bá kú náà ni ó mọ̀ ọ́ bá sá lọ yóò mọ̀ akramakumullah àkọọ́lẹ̀ rẹ̀ yọ wà níbi ìrọ̀rí rẹ̀ lójoojúmọ́ kó tó di pò sùn tó bá rí pọ́ fẹ́ yí nǹkan kan padà ń bẹ̀ wọ́n sọ pé déètì báyìí mo tún yí nǹkan báyìí padà àbí kò tún kọ́ kọjá pé tó tún kọ́ ni ọbẹ̀ nígbèrí rẹ̀ so eléyìí nínú nǹkan tó yẹ ká máa ṣe lójoojúmọ́ nù ìyàwó rẹ̀ wá lọ fẹjọ́ rẹ̀ sùn àwọn bàbá rẹ̀ ipe wọn mọrú ọkọ tó ń fẹ́ o ọ̀rọ̀ ọkú náà ni wọ́n ti ní kíní kan tá a máa fi rọrí níjọ́ tí ń béèrè wọ́n ní tíkú bá dé ni tíkú bá dé báwo àṣẹ̀ṣẹ̀ fẹ́ ra wa àwọn à ń sọ̀rọ̀ ọkú àwọn àṣẹ̀ṣẹ̀ fẹ́ ra wọn ekú mọ́ra wọn lọ́wọ́ àbẹ́ mọ̀ bẹ́ẹ̀ so àwọn fi kíní sí gbèrí rẹ̀ járe ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́ ọ wá nínú hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí Imam al-Bukhari àti Muslim gbé jáde Ànábì ní ma haqqu mri'in muslimin lahu shay'un yusi fi yabitu laylatayni illa wa wasiyyatuhu maktubatun 'indahu
kò tọ́ sí mùsùlùmí kan o tó bá ní nǹkan kan tó fẹ́ sọ lásọtẹ́lẹ̀ ike kó wá sun oorunjọ́ méjìlá yìí lẹ́yìn tó ti ronú pọ̀ fẹ́ sọ àsọtẹ́lẹ̀ o láì jẹ́ pàsọtẹ́lẹ̀ o ti kọ́ ń sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ àsọtẹ́lẹ̀ ó sì fi sọ́dọ̀ rẹ̀ ó wà nítòsí rẹ̀ tí wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa wá ká tó bá kú eléyìí ń jẹ́ báwọn. tọ́ nínú àsọtẹ́lẹ̀ ni pé mo jẹ àwọn kan lówó àwọn kan jẹ mí lówó nínú àsọtẹ́lẹ̀ ni pé mo rajà sọ́dọ̀ ẹni báyìí kò sì tí ì kó fún mi mo gbọ́jà lọ́dọ̀ ẹni báyìí tí ì sanwó ẹ̀ ọkọ̀ gbogbo ẹ̀ lẹ̀ tọ́ wọ́n ní nínú tó tún yẹ kó mójútó ní kó má jẹ́ kí ìtẹ́tọ́ fẹ́ fi sùn kó ti jomujomu jù má jẹ́ kí ìtẹ́ yìí kó ti jẹ́ èyí tó ṣe wípé ọlẹ́ jù nítorí pé tí ìtẹ́ tó bá ti di nǹkan tó ti jomujomu jù tó lẹ́ jù òun gangan máa jẹ́ kéèyàn ó sùn kọjá ní téèyàn fẹ́ sùn. torí ẹ̀ ká kíyèsára o ká kíyèsára oorun ìwọ̀nba ló dùn ma àárí lákọọ́lẹ̀ dòní wípé oorun bẹ́ẹ̀nu téèyàn ó sùn tí ó ṣe sábàbí àti wà lè Jánnà nítorí pé oorun yóò kọ́ dínà kó o ṣe nǹkan púpọ̀ èyí tó ṣe pé ó túmọ̀ sí ìpalẹ̀ má dejọ́ kú ìwọ̀nba lóorun dùn ma àwọn ẹni tẹ́rí tí wọ́n ṣàṣeyege nínú ìgbésí ayé yìí ẹ rí i pé gbogbo ìkíní kejì wọn látàrí àṣeyege tí wọ́n ṣe yìí wọ́n dín oorun kù ni àti tó ṣoríire láyé àti tí ó ṣoríire lálùkìyàmà wọ́n dín oorun kù tá a bá ti dín oorun kù ntọ́ dájú òun náà ní pé dáadáa yóò fò wá rò púpọ̀ nínú tí èjì á dín oorun kù ó ní gbádùn ní sọ pé mo lówó mo lọ́lá kí ló tún fẹ́ máa bà mí lẹ́rù ń sùn tèmi darí nígbà á sùn ní ìsìngbà ó ní tún sùn nínú tí máa jẹ́ ká sọ̀rọ̀ àlẹ̀ fọ́run òun náà níyàwó lọ́pọ̀lọpọ̀ gbà wóra rẹ̀ wò kó tó di pọ̀ fẹ́yàwó ti wóra rẹ̀ lẹ́yìn ìgbà tó fẹ́yàwó ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìlọ́jẹ́ wípé kó tó di pé wọ́n fẹ́yàwó wọ́n máa jí lóru wọ́n máa ń ṣe qiyamul layl wọ́n máa ń jí lóru wọ́n máa ka àwọn àwé wọn wọ́n máa tọ́ àwọn akéwù wọn ẹni tó fẹ́ hal Qur'an ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa jí lóru tí wọ́n máa ṣe tí wọ́n máa ha tí ó tún máa ṣe àtúnyẹ̀wò tó ti ha tí ó tún máa ṣe qiyamul layl pẹ̀lú tó ti ha sórí ẹ̀ láti jọ́ tó ti fẹ́yàwó ńkọ́ ó rí i pé obìnrin wọ́n sọ pé orúmọláwa kí á lè fẹ́ máa jí ní ìsinsìn ẹ̀sùn járe ó tún kù bí wákàtí méjì tálífàjárì ọyọ tí bá ṣe wàá máa ṣe ayé nu tí kò fi wá ara ni lọ nígbà tí kú bá wá mú ni lọ sígbà náà láwọn máa ṣiṣẹ́ àti wàlẹ̀ Jánnà nínú sàárè bákan náà nínú tí èjẹ́ nínú tí tún máa jẹ́ ká sọ̀rọ̀ alẹ̀ fọ́run tóorun fi máa ba tèèyàn jẹ́ òun náà ní kéèyàn jẹ́ ẹni tí kò láfojúsùn dáadáa pé dáadáa yìí mo fẹ́ rí láyé mo fẹ́ kí dáadáa yìí ó jẹ́ tèmi lálùkìyámà àìláfojúsùn yìí í máa jẹ́ ká sọ̀rọ̀ alẹ̀ fọ́run tó bá jẹ́ pé nǹkan kan la bá ń wá nǹkan kan la bá ń lé nínú dáadáa táyé yìí á rí i pé tá à ń bá ń sùn àlè lé bá báwo wá ni tó bá jẹ́ tàlùkìyàmù látàrí oorun àlèlébá àìnítìjú ètò máa jẹ́ ká sọ̀rọ̀ alẹ̀ fòrun akramakumullah gbogbo ojoojúmọ́ tó bá parí àsùbá àwọn ẹni tí wọ́n jókòó mọ́sálásí tó rùn fi yọ tí wọ́n ṣe náfìlà rákà méjì kan tó jáde àwọn ó ti fẹ́ wọlé wọn ni wọ́n pàdé rẹ̀ lọ́nà ni wọ́n máa lọ àsùbá tó bá nítìjú tó mọ̀ pé oorun òfò tí ń jẹ́ kọ́ ọmọ máa wá mọ́sálásí lásìkò ó dínkù bẹ́ẹ̀ náà ni gbogbo sọ̀láàtì láyé kò sí ètò ṣe pẹ̀lú jamari oorun yìí náà ni oorun ni ní sọ̀láàtì dhuhr oorun ni ní asr oorun ni ní maghrib oorun ni ní ìṣá oorun kó bá ọ
oorun sọ mí lẹ́nu oorun bà tèmi jẹ́ àwọn oríkìtọ́ yẹ kọ́ gbà nù torí ẹ̀ ká kíyè sára ìwọ̀nba lóorun dùn mà á lọ ra bẹ́ẹ̀dì kan nígbà tí bàálù fẹ́ fò wọ́n tún lọ ra mátíráàsì kan ètò ga jù ní gbogbo ọjà pé mátíráàsì wo lọ ga jù ó jù ọ́ róńdó yìí náà lọ so oorun yìí náà oorun nǹkan ní tíkẹ́ẹ̀tì oríire ìwọ̀nba lóorun dùn mà tọ́ bákan náà ntọ́ yẹ òun náà ní pé ká má sùn àyàfi tó oorun bá kùn wá tó sì di pé kò sọ́gbọ́n tá a lè dá àfi ká sùn náà tó oorun ọba ti kùn wá ká má sùn ká má gbéra lọ bí tá a ti fẹ́ sùn tó oorun ọba ti kùn wá ká má gbéra lọ bí tá a ti fẹ́ sùn nínú àwọn ẹ̀kọ́ òun náà ní pé à ń fẹ́ kọ́ kọjú sí alqibla nígbà tó bá fẹ́ sùn alqibla ni ètò túmọ̀ sí pé tó bá fẹ́ gbé ọ̀tún lélẹ̀ kápẹ́ ní orú mọ́sálásí ní ààrẹ wọ́n fẹ́ gbé ọ̀tún lélẹ̀ ó kọjú sí alqibla bó ti ṣe sùn nù ọwọ́ rẹ̀ òsì ni ó wà lókè ọwọ́ rẹ̀ ọ̀tún ló fi lélẹ̀ ó kọjú sí alqibla gẹ́gẹ́ bá a ṣe máa gbókù sínú sàárè bẹ́ẹ̀ là ń fẹ́ kọ́ máa sùn tó bá rúra àbọ̀jarunpá ó sí lórí bó ti ṣe sùn mọ́ ó tún tètè padà sórí bẹ́ẹ̀ nígbà tó bá tají bẹ́ẹ̀ là máa ṣe nígbà tá a bá sùn yàrá mi ha débi wípé ibi tá a gbé bùsùn sí ibi tá a kọjú bùsùn sí kò lè fún wa láǹfààní láti dojúkọ alqibla ẹ bẹ̀rù Allah bẹ́ẹ̀ bá ṣe lágbára mu ẹ rí i pé ẹ gbìyànjú láti kọjú sí alqibla ṣùgbọ́n yàrá tẹ̀ ń gbé òní ọ̀jẹ́ tọ́ bákan náà à ń fẹ́ kẹ́ ṣàdúà ṣáájú kó tó di pẹ́ sùn pẹ̀lú àwọn àdúà tó wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn àdúà yìí òun náà ni in tó wá nínú hadith Abu Hurairah radiyallahu anhu látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn lánàbì sọ wípé idha awa ahadukum ila firashihi nígbà tẹ́nìkan nínú yín tó bá lọ fẹ̀gbẹ́ lélẹ̀ lórí ibùsùn rẹ̀ falyanfudhu bidakhilati izarihi fa innahu la yadri ma hadatha ba'dahu wọ́n ní kó yọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ tẹ́ bá débi tẹ́ ti fẹ́ sùn àwọ̀tẹ́lẹ̀ yín bí singlet yín kẹ́ fi gbọ́n bẹ́ẹ̀dì yín nù kẹ́ tó sùn ẹgbọ́n nù kí ló dé Ànábì lọ́ọ́ máa ń tọ́ ṣẹlẹ̀ sí ibùsùn yín lẹ́yìn ìgbà tó ti sùn bẹ́ẹ̀ kàn ẹgbọ́n ibùsùn kó tó di pẹ́ sùn ìyàwó yín ti gbọ́n kó tó di pẹ́ dé bá a ṣe fàdíìtì yìí ṣiṣẹ́ òun náà ní pé mi náà lára ń tún gbọ́n mo ti gbọ́n àkọ́bọ̀rọ̀ mo fẹ́ tẹ̀lé tà Ànábì sallallahu alaihi wasallam ẹ yọ àwọ̀tẹ́lẹ̀ yín síngílẹ̀tì ẹ fi gbọ́n kí ló dé Ànábì lẹ́ẹ̀ máa ń tó ti ṣẹlẹ̀ sí nígbà táyìn òsì ń bẹ̀ sẹ́wọ́n káwọn ẹ̀dá kan wà tí ń rí wa táwọ̀ rí àwọn àǹjànú tẹ̀sí rí bẹ́ẹ̀ ṣe ń bá yín gbélé ni wọ́n ń bá yín lọ bí iṣẹ́ wọ́n ń bá yín wọ mọ́tò gan kò sí tá a lè fi borí wọn àfi rántí Allah àfi ká máa ṣe àwọn nǹkan tẹ́sìn Islam ní ká ṣe kó o tó sùn gbọ́n ibùsùn rẹ nù fi àwọ̀tẹ́lẹ̀ rẹ tó o bá bọ́ fi gbọ́n ibùsùn rẹ nù torí pé wọ́n máa ń tó ti ṣẹlẹ̀ sí ibùsùn rẹ lẹ́yìn oorun tó sùn káyìn bẹ́ẹ̀ ẹgbàá wáyé ó fẹsẹ̀ rinlẹ̀ al-Imam al-Bukhari àti Muslim ni wọ́n gbé jáde tabati wàá fẹ̀gbẹ́ wa lélẹ̀ tán ká sọ yìí pé bismika rabbi wada'tu janbi wa bika arfa'u in amsakta nafsi faghfir laha wa in arsaltaha fahfadha bima tahfadh bihi ibadaka as-salihin muttafaqun alayhi àdúà yìí ń bẹ nínú àwọn àdúà tá a máa ṣe tá a bá ti fẹ̀gbẹ́ wa lélẹ̀ bismika rabbi wada'tu janbi
lórúkọ àwọn olúwa mi ni mo ṣe ń fẹ̀gbẹ́ mi lélẹ̀ wa bika arfa'u pẹ̀lú orúkọ rẹ náà ní sì fi gbé dìde nígbà tí ń bá gbé dìde pẹ̀lú agbára rẹ ní fi lè gbé dìde nígbà tí ń bá gbé dìde in amsakta nafsi tí olúwa bá gba ẹ̀mí mi látàrí oorun yìí torí kò sí tí ò lè ṣẹlẹ̀ faghfir laha foríjì ẹ̀mí mi o wa in arsaltaha tó bá sì tú ẹ̀mí mi lẹ̀ pé kó tún máa báyé lọ lẹ́yìn oorun yìí fahfadha wá bá mi sọ bima tahfadh bihi ibadaka as-salihin pẹ̀lú tó fi máa sọ àwọn ẹrú rẹ àwọn ẹni dáadáa àdúrà nù o èsì tó ọmọ wa pọ̀fọ̀ àfi bánú sùn kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀fọ̀ kọ́ kí la fẹ́ fi ṣe mùsùlùmí là wa tó bá ti kọ́rù àwọn àdúrà yìí ó ti nísinmi wọ́n gbọ́n tó sọ nínú rẹ̀ lórúkọ owó olúwa ni mo ṣe ń fẹ̀gbẹ́ mi lélẹ̀ agbára rẹ̀ náà ní sì fi gbé dìde nígbà tó bá jí mi sáyé tó bá gba ẹ̀mí mi foríjìn tó bá sì túlẹ̀ pé ètò ṣe ò tí ì pé ntọ́ dá fún ajẹ́pẹ́ sọ pẹ̀lú ntọ́ máa fi sọ àwọn ẹrú rẹ̀ àwọn ẹni dáadáa ó tún wá nínú Bukhari àti Muslim bákan náà láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ó ní kana idha awa ila firashihi kulla layla wọ́n lẹ́nu Nabi Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ pé gbogbo ìgbà tó bá ti lọ sí ibùsùn láti sùn lójoojúmọ́ ayé jama'a kaffay yó pa àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì pọ̀ báyìí thumma nafakha fihima yó wá tú sí ọwọ́ rẹ̀ méjèèjì tó Ànábì ó tú sí ọwọ́ rẹ̀ méjèèjì wa qara'a fihima yó wá ka qul huwa Allahu ahad sí ọwọ́ méjèèjì qul a'udhu bi rabbil falaq yó kà sí ọwọ́ méjèèjì qul a'udhu bi rabbin nas yó kà sí ọwọ́ méjèèjì thumma masaha bihima mastata'a min jasadihi Ànábì sallallahu alayhi wa sallam yó wá fi ọwọ́ méjèèjì pa gbogbo ibi tí ó bá ní agbára láti fi pa lára rẹ̀ yóò ti kọ́kọ́ tú ṣáájú kó tó kíw tó bá wá kíw tán yóò wá mú ọwọ́ rẹ̀ méjèèjì yóò fi pa gbogbo ara rẹ̀ ibi tí ó bá lágbára láti fọwọ́ pa yabda'u bihima ala ra'sihi wa wajhihi orí àtọjú l'Ànábì ó fi bẹ̀rẹ̀ orí àtọjú ni ó fi bẹ̀rẹ̀ wa ma aqbala min jasadihi àtàgbọ̀n wájú ara rẹ̀ kótó wá kan agbẹ̀yìn yaf'alu dhalika thalathan yóò fọwọ́ pa bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yóò fọwọ́ pa bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀n wá ìsọ lọ́dọ̀ ọba tó ní ìsọ ọ̀n wá ààbò lọ́dọ̀ ọba tó láàbò àwọn aláwọn àjẹ́ kan àwọn oṣó kan àwọn èmèrè kan òjò ọgbádùn lójú oorun ọdájú pò ní ìmánì torí tó bá ní ìmánì ní tí wọ́n kọ́ wa lábẹ́ Islam tó ń bá ń ṣe pẹ̀lú àṣẹ Allah kò sí ṣètọ́nì kan tó lè dúró níwájú Al-Qur'an kò sí ṣètọ́nì náà tó lè fi mímí kan mìọ́ níwájú kó ti sádi Olúwa Ẹlẹ́dàá wa báyìí ló ṣètọ́ fọwọ́ pa gbogbo ara rẹ̀ ó tún wá nínú Sahih al-Bukhari àti Muslim nínú hadithi al-Bara ibn Azib radiyallahu anhu anna Rasulullah sallallahu alayhi wa sallam qala wọ́n ní ìránṣẹ́ Allah ìkẹ́ àti ọlá Allah kó máa bá ó ní idha atayta madja'ak tó bá débi tó ti fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ fatawadda'a wudu'aka lis-salah tí àlùwàlá irú ètò ọmọ ń ṣe fún sọlá thumma ittaji' lẹ́yìn náà fi lélẹ̀ ala shaqqika al-ayman ẹgbẹ́ rẹ̀ ọ̀tún ni kó fi lélẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọ̀tún ni kó fi lélẹ̀ thumma qul lẹ́yìn náà kó wá sọ wípé Allahumma aslamtu nafsi ilayk ìwọ Olúwa mo fara mi kalẹ̀ fún ọ wa wajjahtu wajhiya ilayk mo sì dojú mi kọ wa fawwadtu amri ilayk mo fọ̀rọ̀ mi mo fi lé ìwọ Olúwa Ẹlẹ́dàá wa lọ́wọ́ wa alja'tu dhahri ilayk mo sì fẹ̀yìn mi mo fi tì sọ́dọ̀ rẹ̀
raghabatan lẹ́ni tí ń sojú kòkòrò dáadáa rẹ̀ wa rahbatan tí sì ń bẹ̀rù ìyàtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ la malja kò síbi tá a lè sá pamọ́ sí o wala manja kò síbi tá a lè gbàlà minka láti bọ́ mọ́ ọ lọ́wọ́ illa ilayk àfikọ́jọ́ pọ̀dọ̀ rẹ̀ náà láti máa bọ́ sí bí wọn bá fẹ́ sá má Allah lọ́wọ́ bọ́lọ́ tún kó sí ọwọ́ Allah tọ́ba ni mo fẹ́ là lọ́wọ́ rẹ̀ ọwọ́ ta ló tún kó sí ọwọ́ rẹ̀ náà ló kó sí Allahu akbar olúwa gata yọ bá a ṣe lérò bẹ́ẹ̀ni ká bá ń lé níbọ̀ látẹ̀yìn tá a mọ̀ pẹ́yìn wa lọ́wọ́ àwa sì ń sá lọ níwájú iwájú tá a dé ńlá bá rí ìgànnà kan tó ga Allah ó sì fún wa fò tá a bá bọ́ sódì kejì a mọ̀ pé kò sí kódà tí onítìrùn tó bá tún lọ fọ parun tó bá fi kún ẹsẹ̀ rẹ̀ kò lè fò ìgànnà a bá dẹ́yìn ìgànnà á sinmi àbá ní sinmi á sinmi kí alhamdulillah àmọ́ Allah tá n bá ń sá ma lọ́wọ́ ọwọ́ ta látún kó sí ọwọ́ rẹ̀ nínú ẹ̀dá tó dá ní kú Olúwa ní qul innal mawta alladhi tafirruna min fa innahu mulaqi sọ fún wọn pé ikú tẹ̀ ń sá fún yóò bá yín wájú ẹ lè sá mọ́ kú lọ́wọ́ bó lè yà sí sá mọ́ Allah lọ́wọ́ eléyìí túmọ̀ sí pé a ti gbà àsọ̀rọ̀ alẹ̀ pátápátá amantu bi kitabik mo gba tírà rẹ̀ gbọ́ o alladhi anzalt ètò sọ̀kalẹ̀ wa bi nabiyyika alladhi arsalt mo sì gba nábì rẹ̀ tó rán fa innaka in mitta fi laylatik anábì ní tó bá fi lè lọ kú lórun pẹ̀lú àdúrà yìí mitta ala al-fitra ó kú lórí àdámọ́tọ́ dáa wa in asbaht tó bá wá jí sáyé asbahta khayra asabta khayra tó bá jí sáyé rere ó sí ọ tó bá jí sáyé rere ó sí ọ gbogbo eléyìí kò ṣòro fẹ́ni tó bá fẹ́ mọ̀ nítorí pé mélòó làwọn gbólóyìn lẹ́gbẹ̀ẹ́ gbogbo ọ̀fọ̀ tọ́pọ̀lọpọ̀ há sórí àwọn ọ̀fọ̀ tí mú ní ṣòfò àwọn ọ̀fọ̀ tí faburú fún yàn àwọn ọ̀fọ̀ tí mú ní parun àìmọye ní bẹ lórí ẹlòmíì lọ́mọ Yorùbá yìí tí ò ní fi kan pè kan kọ́dà lè má mú mi iye ọ̀fọ̀ tó há ọkọjá ayé súrà tó há torí di eléyìí kí ló wà nù eléyìí ó ti wà nù Hisnul Muslim gbogbo àwọn àdúrà yìí ó rí nínú Hisnul Muslim èyí tó jẹ́ kónkón bọ́ọ̀bá rà tó bá mú lọ́wọ́ bọ́ọ̀ bá tiẹ̀ ha sórí máa kà ń bẹ́ yàtọ̀ sí pàtúbọ̀ túmọ̀ rẹ̀ sédè rẹ̀ àtún akọ́ lọ́nà kan transliteration ni wọ́n ń pè tó ń bá ti ń kà báyìí harafi Latin ni ṣùgbọ́n tó ń bá ń kà lárúbá ni ó máa já sí kí ló tún kù ó láwàáwí kankan mọ́ kí ló fẹ́ lé ọ lọ bọ́fọ̀ kí ló fẹ́ lé ọ lọ bó gèdè wọ́n á ń pò gèdè kó tó sùn mùsùlùmí ọmọ túmọ̀ Islam gbogbo rádaràdá jágbajàgba èmi ọba ṣe má ìtumọ̀ Islam nìyẹn ọ̀rọ̀ wa dàrú láàrin wa àtẹnìkan ìwọ náà wà ń gbẹ́bọ kí ló dé ó ní ẹni tí pàdú bá dé bá láyé kò sí tí ò ní ṣe tán ọ̀rẹ́ mi Allah kò foríjìn wa kò ní foríjìn ọ tọrọ dàrán ni ọ ọ̀sẹ̀ bọ ni ọ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha àfi tó bá tọrọ àforíjìn kò tó kú àmọ́ pọ̀ sẹ́bọ̀ kú Allah ò ní foríjìn ọ. ọba ni lọ́kàn jẹ́ mùsùlùmí lẹ pera yín kọ́dà lómi lè má mú òun náà tó ń gbẹ́bọ bí lè má mú tá a wí pé wọ́n parí solatul isha wọ́n á jọ ń gbélé pẹ̀lú ọ̀kan nù jama yìí wá pẹ́ mọ́sálásí bàbá ìmáàmù ti sáré jáde níbi tó máa ti ń wọlé ìmáàmù ń jáde pẹ̀lú gbẹ́bọ òun wá fẹ́ ṣeéṣe pé ẹ̀fí ní lè já mi rọ́ bàbá ìmáàmù assalamu alaikum ṣé pẹ̀lú gbẹ́bọ wọ́n máa dáhùn sálámù àbọ̀ fẹ́ bẹ́bọ jẹ́ salamu alaikum pẹ̀lẹ́bọ bàbá ń sá ń súre tí ẹ lọ súre lọ ẹ wá gbọ́ béèrè rádaràdà ó wá ní sátúlẹ̀ máa tò lẹ́yìn rẹ̀ tó lẹ́yìn ìta ni ẹni tó ti hàn pé àgbà wọn ní nílédì ó ṣèṣì wọ mọ́ṣáláṣí ṣerú ẹ̀ lọ́yẹ kẹ́ tó máa tò lẹ́yìn ẹ̀ àwọn béèrè mi ò ti yẹ kó yé wọn náà nígbà tí sànà wọn bí ọ
so ńgbà lè má ń bá wa ń gbẹ́bọ kí ni kí làdáni ò sí àwọn jàmáà ńkọ́ so bẹ́ẹ̀ lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ àwọn káàró òjìire tán láwọn ń ṣe Islam rọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò yé sọ̀rọ̀ náà lẹ́gbọ́ pé bóyá àwọn Amusa Saka Yunusa àwọn náà ní gbẹ́bọ àwọn náà ní sọ̀rọ̀ àwọn ní sọ̀rọ̀ ẹ̀ ní rí Matthew Jacob eégún kọ́ wọ́n ní Yakuba ọlọ́mbẹ lábẹ́ ẹ̀kú oní àtọmọ́gbòdó la ilaha illallah la ilaha illallah Islam nada torí ẹ̀ kọ́ àwọn àdúrà yìí sórí orí ń bẹ́ẹ̀ àwọn fòfò tó wà lórí ẹ̀ hádànù ó ní sọ sí hádànù ó sì hádànù ọmọ gbọ́ alukurani lọ́pọ̀lọpọ̀ tí ó fi di pé tó bá yanu tó fẹ́ wí nǹkankan alukurani tó ti gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́n lẹ́nu rẹ̀ ọmọ sí jẹ bí idhnillah ọ̀fọ̀ yẹn ó lọ kúrò lórí rẹ̀ pẹ̀lú àṣẹ Allah àmọ́ tó bá kú pẹ̀lú ọ̀fọ̀ bó ló ṣe sórí rẹ̀ bó ló ṣe fẹ́ sórí rẹ̀ torí náà ni gbogbo à ń ṣiṣẹ́ àfà babaláwo náà torí pé gbogbo wọn náà nínú kúndí wọn ọ̀fọ̀ wà ń bẹ náà nínú kúndí wọn ẹ bá ipa wọn ti odù fa èyí tí wọn fẹ́ fún tẹ èyí tí wọn fòsùn tẹ kí àwọn babaláwo náà ṣe àwọn alágbègbà kí làwọn náà ṣe irọ́ lásán tó eléyìí túmọ̀ sí pé ẹ gba Islam ẹ má kú sórí ẹ̀tàn jẹ torí ìtàn ṣe ẹ̀ ń tara yín dànù ni o ẹ ṣe Islam nítorí wàá sọ ní lakum dinukum waliyadi kẹlẹ bọ fọ mẹbọ rẹ kí mùsùlùmí kó mójútó Islam rẹ a gbọ́dọ̀ dá lóru papọ̀ mọ́sápà mùsùlùmí ó máa ṣẹ́kù mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí òdodo mùsùlùmí ò gbọ́dọ̀ mẹ́bọ mẹ́sìn àwọn àdúrà tánàbí fi kọ́ wa yọ pàtàkì ìbá àsọkùnrin ìbá àsọbìnrin àwọn ọmọdé wa àtàgbàlagbà ká ti fi kọ́ wọn kọ́ mọ́ mọ́ àwọn àdúrà yìí ẹ máa sọ fún ọmọ pé so ti ṣàdúrà kẹ́ tó sùn ṣe ti ṣàdúrà nígbà tẹ́ jí kí ló dé àwa tá à ń tẹ̀lé súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí pípọ̀ nínú wa tá à mójútó ń tánàbí fi kọ́ wa tó jẹ́ wúrà. àwọn tó ń ṣe tọríkọ̀ àwọn àdìkárù táwọn ń ṣe àdìkárù bid'iyya àwọn àdìkárù bídà ni wọ́n fi ṣàwàdà wọ́n sì tún máa ṣe gbọ́nà bídà wọ́n fi ṣàwàdà ẹ̀rí lójoojúmọ́ ayé ilé àwọn bídà láàárọ̀ ẹ máa gbọ́ ariwo ni wọ́n làwọn ń ṣàdúrà àárọ̀ bẹ́ẹ̀ ni tó bá tún di alẹ́ wọ́n lè láwọn ń ṣàdúrà alẹ́ gbogbo ẹ̀ bídà ni àwa táwọn ń ṣe súnà gbogbo etí súnà fi kọ́ wa yìí kí ló dé sáà ń ṣe bàbá wa ṣe kọ̀tọ́ ká ṣe gbọ́nà bídíà o bí káwọn náà máa péjọ kájọ máa ká o kọ̀tọ́ àmọ́ ẹ jẹ́ kó máa yán mà ẹ jẹ́ kí ìyàwó yán mà kí kálukú máa ṣe tiẹ̀ láàyè rẹ̀ níta bá ti fi kọ́ ma lọ́mọ bá dàgbà o níta àwọn máa yán mà ṣe nù ẹnìkan ò ní rí gbà lọ́wọ́ wọn o tó bá ti jẹ́ ntọ́ da tí n bá rí dáadáa kọ́ ma ó dájú nítorí wọ́n máa ń ṣe láyé ọmọ lọ́mọ náà máa ṣe ọ̀dà kọ̀dá nítorí ọmọ náà máa padà ṣe nù. tọ́ eléyìí ìjọba ó wá látọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu ikú Ànábì sọ fún àti ìyàwó rẹ̀ Fatima ìgbà tí ìyàwó ọmọ Ànábì sallallahu alayhi wa sallam tó tọrọ lọ́dọ̀ ọkọ ike kọ́kọ́ kọ́bọ̀ ń gbọ́mọ ọ̀dọ̀ kọ́kọ́ kọ́bọ̀ ń gbọ́mọ ọ̀dọ̀ nítorí pé tóbìnrin bá ti délé ọkọ kò sí tàbí ṣùgbọ́n iṣẹ́ ilé ọkọ ó máa ń sábà fẹ́ wọ̀ wọ́n lọ́rùn nítorí pé òní ó tọ́jú ọkọ tó bá tún ti bímọ òní ó tọ́jú ọmọ òní ó tọ́jú ilé
obìnrin míì látàárọ̀ títí tí ó fi dìgbà tó lọ sùn obìnrin míì ké nísinmi iṣẹ́ ọmọ kọlu sẹ́fún ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ò sí láàánú wípé ibi tó ṣiṣẹ́ dé yìí ibi tó ṣe wàhálà dé yìí jẹ́mi náà ràn ọ́ lọ́wọ́ jẹ́ ń bọ́ fọwọ́ kún ọwọ́ kí iṣẹ́ yìí ọmọ bá wọ̀ ọ́ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kò sí ń tọ́kàn wọ́n máa ṣe àwọn obìnrin ní ìṣe wípé àwọn ti gbé ẹ̀rọ sílé ẹ̀rọ ọlọ́gì ẹ̀rọ ọlọ́ta ẹ̀rọ ọ̀fọ́sọ́ ẹ̀rọ abánisí oúnjẹ ẹ̀rọ ọ̀gbálẹ̀ ẹ̀rọ ọ̀nulẹ̀ ẹ̀rọ ọ̀fọ́sọ́ subhanallah wọn à ní ṣe wọ́n ń ṣe pé èèyàn làwọn náà ìtẹ́rù fi máa bá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin láti lọ ilé ọkọ toró ti rí ní tí ń ṣe àǹtí òun ó rí irú wàhálà tí òun ṣe tó náà fẹ́ lọ kò mọ́tò nù bẹ́ẹ̀ ni ó yẹ kí àwọn ọkùnrin kí wọ́n láàánú àwọn obìnrin lànàbì sallallahu alayhi wa sallam ni wọ́n fi ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ahadith ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín ẹ láàánú àwọn ìyàwó yín khiyarukum li ahli wa ana khayrukum li ahli ẹni tó dájú nínú yín lẹni tó dájú sáwọn ìyàwó rẹ̀ èmi ò yan ànábì èmi ni mo dájú sáwọn ìyàwó mi bẹ́ẹ̀ ni wọ́n bi ìyá ńlá wa Aisha radiyallahu anha léèrè kí ni tánàbí máa ṣe nínú ilé rẹ̀ oni kana yakunu fi khidmati ahli nàbí jẹ́ pé máa bẹ nínú pé ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ máa bẹ nínú pé ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ fa idha hadarati as-salah tásìkò sọláàtì bá ti wá tó kharaja ila as-salah ànábì ó jáde lọ sí sọlá tó bá tún ti dé yóò máa ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ Allahu akbar ọ̀gá wa nù ọ̀gá wa tó yẹ ká wá àwòkọ́ṣe ọ̀gá wa tó yẹ ká pé irú ìwà rẹ̀ àti ìṣesí rẹ̀ ọlápá lára àwọ ọkọ káfi jẹ́ni tí ó da sáwọn ìyàwó wa lọ́nà tó ṣe pé àwọn ìyàwó wa tí wọn ò bá rí wa àwọn náà ò ní gbádùn tí wọn ò bá tí ìfojú gánni wa ọkàn wọn ò ní balẹ̀ nítorí báwọn náà ṣe jẹ́ olùrànlọ́wọ́ fún wa alátìlẹ́yìn fún wa àmọ́ ńgbà tí yẹn bá ti ya bàbá kà bàbá àsọnù bàbá tó ti mú ìyàwó lẹ́ńjìnì tí wọ́n máa bá a fọ́sọ tí wọ́n máa bá a lọ́sọ tí wọ́n máa bá a gbálẹ̀ tí wọ́n máa bá a nulẹ̀ tí wọ́n máa bá a dáná oúnjẹ tí wọ́n máa bá a gbọ́n jàǹkáwọ̀ ọwọ́ jàǹkáwọ̀ lásán ọwọ́ ẹlòmíì kò ní gbọ́n jàǹkáwọ̀ nulẹ̀ lọ́pẹ́ orí jàǹkáwọ̀ nulẹ̀ kí n lọ kí n dé kọ́ ọmọ ti gbà bàbá kà kò sáànù bíi ti wùlé òkèrè mà torí rẹ̀ Fatima radiyallahu anha ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ọtọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ ike kọkọ bò ń gbọmọ ọ̀dọ̀ ẹjọ́ yìí wá dé tí anabi sallallahu alayhi wa sallam anabi wá wá anabi ó sọ pé wọ́n gbọmọ ọ̀dọ̀ fún ọdá o nítorí pé ẹnjìnì la fi ránṣẹ́ sí ọ o máa lọ ńlọkulọ ṣùgbọ́n nǹkan táwọn àbí fi hàn wá ń bẹ̀ ọ́ náà ní pọ́ dáa kóbìnrin kọ́ bọ́kọ rẹ̀ ṣiṣẹ́ ilé rẹ̀ kóbìnrin kọ́ má fi iṣẹ́ tiẹ̀ fẹ́lòmíì ṣe nítorí pé aburú àtàìdá ọmọ ń wà nínú ọmọ ọ̀dọ̀ dáadáa táwa rò páàrí ń bẹ̀ ní máa mú ní sílẹ̀kùn fún pé kó wọlé ṣùgbọ́n gbà tó bá wọlé tán aburú àtàìdá máa ń wà ń bẹ̀ ọmọ ọ̀dọ̀ náà lọ wọlé ibòmíì tó gba ọkọ mọ́yàwó lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ ńlọ wọlé ibòmíì tó sọ àwọn ọmọ ọkùnrin yún tó sọ gbogbo wọn dẹrú dolúndù bó ṣe fẹ́ ọmọ ọ̀dọ̀ lọ wọlé ibòmíì tó padà di wípé òun ló mú lè jà wọ́n gbogbo oríṣiríṣi aburú ìní máa ń ṣẹlẹ̀ dáadáa wà ń bẹ àmọ́ aburú wà ń bẹ Ànábì wa ń fẹ́ kí
ọmọ òun àtọkọ rẹ̀ kó má ṣubú sínú aburú yìí. Ànábì wa ní ẹ jẹ́ n kọ́ yín ní nǹkan kan tẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ tó sùn. ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ sọmọ ọ̀dọ̀ tó gbá ànábì wá, ànábì ọ̀sọ́mà. ó ní kẹ́ ẹ tó sùn ẹ ṣe subhanallah 23, alhamdulillah 23, allahu akbar 24. ó lóore fún yín jọmọ ọ̀dọ̀ lọ. eléyìí túmọ̀ sí wípé nínú àwọn adkar tá a máa ṣe ká tó sùn, subhanallah 23, gẹ́gẹ́ bí tá à ń ṣe lẹ́yìn sọ́lá, alhamdulillah 23, allahu akbar 24. ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú tá à ń ṣe lẹ́yìn sọ́lá eléyìí lẹ́kan. ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú tá à ń ṣe lẹ́yìn sọ́lá àní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àní sọ lẹ́yìn eléyìí. allahu akbar lásọ̀ tí ó fi pọ́gọ́rùn. màdá nàbí sallallahu alayhi wa sallam tó wá sọ fún Fatima àtọkọ rẹ̀ Ali radiyallahu anhuma wípé ń tẹ́ máa sọ ni kẹ́ ẹ tó sùn ó lóore fún yín jọmọ ọ̀dọ̀ lọ. Ànábì filẹ̀kùnlẹ̀ sísí pé kí ìyàwó kó fi máa ṣiṣẹ́ fọ́kọ rẹ̀, kò sì tilẹ̀kùn mọ́kọ níbi àti ran ìyàwó rẹ̀ lọ́wọ́, torí ta ni wọ́n àlì lọ́ọ̀ bá sọ pé òun wá wòkọ́sì tí wọ́n bá ran ìyàwó rẹ̀ lọ́wọ́. èmi ànábì mọ̀ ń ran àwọn ìyàwó mi lọ́wọ́, tí wọ́n náà wá ní ran ìyàwó tiẹ̀ lọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam kò sì tilẹ̀kùn tí wọ́n bá máa lo ẹ̀rọ ọlọ́ta láyé tiwọn, kò tilẹ̀kùn kó rà fún ìyàwó rẹ̀. gẹ́gẹ́ bí ó ṣe tilẹ̀kùn tí wọ́n bá máa ra ẹ̀rọ ọlọ́ṣọ́, Ànábì ò tilẹ̀kùn pé kó rà fún ìyàwó rẹ̀. kò sì tilẹ̀kùn tí wọ́n bá máa ra ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kò tilẹ̀kùn pé kó rà fún ìyàwó rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam kò tilẹ̀kùn tí wọ́n bá máa ra ẹ̀rọ ọ̀gbálẹ̀, kò tilẹ̀kùn pé kó rà fún ìyàwó ẹ̀. torí kí gbogbo àwọn ẹ̀rọ wọ̀nyí ò lè lóra wọn. èèyàn náà ni ó tẹ̀ nǹkan kan tí ó fi máa ṣiṣẹ́. torí ẹ̀ bọ́ ọ̀rá fún ìyàwó rẹ̀, orí pé ìyàwó rẹ̀ ń tún ràn ọ́ lọ́nà láwà. nítorí pé òun náà ni ó gbé ẹ̀rọ tó fẹ́ fi gbálẹ̀ wá, òun ni ó máa yí lọ bí, ni ó máa fà á lọ bí. òun náà ni ó gbé ẹ̀rọ tá a fẹ́ fi lọ́ṣọ wá, òun ni ó gbé lórí aṣọ tí ó fi máa lọ. bá a bá pàtì lórí aṣọ ó jóná. òun náà ni ó daṣọ sínú ẹ̀rọ tó fẹ́ fi fọṣọ. ẹ̀rọ ọ̀fọṣọ ò lè dáṣọ kó, kò sì lè dómi pọ́n, kò lè dọ́ṣẹ́ dànù ara rẹ̀. tó èèyàn náà ni ó dà á bẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀. gbogbo eléyìí ò dín nǹkan kan kù nínú ládàá obìnrin, kò dín nǹkan kan kù nínú pé ṣe dáadáa sọ́kọ rẹ̀. ọkàn tún sọ ìgbésí ayé rẹ̀ di rọrùn sí fún ni. nítorí pé ìyàwó ní ìṣẹ́rú afẹ́ kó lè jẹ́ arẹ́nisì kejì nínú ìgbésí ayé wa ni. kò wá túmọ̀ sí pé tó bá ti níyàwó kẹ́ ẹ máa lò bí omi òjò. àwọn àgbọ́yé kágbọ́yé tọ́tara òdo wáyé, èyí tọ́pọ̀lọpọ̀ ń gbé kálé ayé wọn. ẹ sì mà báwọn ti ṣe ń ṣe ìyàwó wọn, tí wọ́n ń fìyà jẹ ìyàwó wọn, kò ní wù wọn kápọ̀ mọ́ wọn lọlé ọkọ wọn fi rú ìyà bẹ́ẹ̀ jẹ. tẹ́bí ń lò fi lè sàmì àdúrà tá a wí pé kò sàmì. pẹ̀lú bó ṣe ń ṣe síyàwó rẹ̀ ìní Allah ó jẹ́ káwọn ọkọ ọmọ rẹ̀ ó ṣe sáwọn ọmọ rẹ̀ bá lọlé ọkọ ọba gbẹnu lọ. torí délé ẹ má ya alábòsí o, ẹ má kọ àwọn ọkùnrin kọkúkọ sáwọn ìyàwó wọn o. tẹ́ ẹ bá ti má dáadáa tẹ́ lè kọ́ wọn ẹsẹ̀ nú déédéé síbí. ẹ má bayé jẹ́ o, ẹ má bayé jẹ́. oníkálukú bó ṣe bí ọkùnrin ló bí obìnrin. tẹ́ ń bá ń kọ́ àwọn kan wọ́n ṣàìdá sáwọn ìyàwó wọn, bí àwọn ẹni tí ó fi ọmọ yín tí wọ́n bá tí ì bí wọn. ààrẹ ni rán wọn létí ntẹ́yìn náà ti sọ̀kalẹ̀ kẹ́ tó kú. bàbá rẹ ó ti sọ kó tó kú pa burú ni ká máa ṣe sóbìn. ìwọ náà gbà pin tiẹ̀ ń bẹ̀. bá àti ẹ̀rẹ́ ni sọ fún wọn, olúwa yìí sọ bá a kà wọ́n mà náà ni. torí ẹ̀ lábẹ́ eléyìí àwọn ọ̀pọ̀ ẹnìkan kan pé kò ṣàìdá síyàwó rẹ̀ o. àpọ̀ ẹnìbọ̀dì ju pé kò ṣe dáadáa síyàwó rẹ̀ o. gbogbo níta sì ń sọ wọn náà lè rí gbọ́nbíkíbi tó bá wà láyé. ẹ ṣe dáadáa síyàwó yín là máa sùn. bó la ṣe lè sọ fáwọn obìnrin ẹ ṣe dáadáa sáwọn ọkọ yín, táwa sọ fáwọn ọkọ pé ẹ máa ṣàìdá síyàwó yín nígbà tí ìṣẹ́pá àgbádùn.
à ń sọ pé ṣe dáadáa sọ́kọ yín á wá sọ pé ẹ̀yin má ṣe dáadáa sí ìyàwó yín lọ́nà wo bẹ́ẹ̀ lẹ́nìkan tí ò níbẹ̀rù Allah ní ìròyìn yẹn bá mi lálẹ́ àná wọ́n ní máa ń ṣàìdá sí ìyàwó rẹ̀ ní máa fúnlẹ̀ mọ́ ìyàwó rẹ̀ gbogbo tí ìyàwó bá béèrè kò ní ṣe fún ó lè mi mọ kó ń bẹ́ẹ̀ ìyáfè fún ọ díjọ́ gbẹ̀ndàlùkìyàmù mbọ́ mo ti ń kọ́ ẹnìkan kó ṣàìdá sí ìyàwó rẹ̀ mo ń sọ fóbìnrin kó ṣe dáadáa sọ́kọ mo ń sọ fọ́kọ kó ṣe dáadáa sí ìyàwó mo wá dáwọ̀ mú sí kọ̀rọ̀ mo ní kó máa fúnlẹ̀ mọ́ ìyàwó rẹ̀ wàláhì ìyáfè fún èèyàn burúkú wọ́n wá sọ pé ìyàwó yẹn máa wá dánilẹ́kọ̀ọ́ látàrí ọ̀rọ̀ òfò tọ́kọ sọ yìí ìyàwó ọ̀wá dánilẹ́kọ̀ọ́ máa wípé àfáà yín ti ń kọ́ yín kẹ́ máa ṣe àìdá sí wa mọ́kàn fókọ bu ọ́ láṣìírí ni torí pé èmi tí mo bá fẹ́ yáyàn balẹ̀ Allahu Akbar nǹkan ṣe ni ẹnu mi ọ̀gbà bẹ́ẹ̀ mi bá dákọ̀ rẹ̀ ń bì lónìí èèyàn burúkú lásán wọ́n ń parọ́ ọmọ mi láì tí kù Allahu Akbar tí mo bá kú ńkọ́ tẹ́yìn obìnrin sọfẹ́ nìkan kan kó ṣàìdá sí yín o àìmọye obìnrin tó gbẹ́jọ́ ọkọ rẹ̀ tí ń ṣàìdá sí wa tó ṣe pé ẹkún ló kù tí ò sùn bẹ́ẹ̀ ni èmi ń fepo bọyọ̀ wàá gbọ́ tààrin orí rẹ̀ tó gbọ́rí látijọ́ tíyà rẹ̀ ti bí ọ bí wọn náà lọ bá sí ṣàìdá àwọn obìnrin wọn náà gbọ́ tiẹ̀ tó pọ̀ síun láyé yìí kódà níjọ́ mi ò tún ní gbẹ́jọ́ àbòsí wa mọ́ èmi kọ́ ẹni bọ́dì kó ṣàìdá sí àwọ̀ ẹ̀ ọba ti jẹ́ aláìdá èèyàn rádaràdá èèyàn játijàti tó fẹ́ ṣàìdá má fi tèmi ṣèkẹ́wọ́ o èmi náà ṣàìdá sí àwọ̀ tèmi o níṣẹ́ wa kọ́ ńkọ́ púpọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ gbọ́dọ̀ yẹ ní bú olórí ibú tí pamọ́ rẹ léèwẹ̀ aláìdá amúnimáfẹ́ lọlé ọkọ mọ́ torí pé bẹ́ẹ̀ sì máa ṣe náà àwọn onífẹ́ lọlé ọkọ mọ́ náà lọ dánilẹ́kọ̀ọ́ kọ́ hánú wà rẹ èèyàn burúkú ìkà ń fún ìyàwó ń gàrí jẹ lálẹ́ ń fún gàrí jẹ lọ́sàn gàrí láàárọ̀ gàrí èsè hù ní kìkísẹ̀ bàbá tún á jẹ gàrí àtúnrẹ́ pàfikún kò sí kúlíkúlí àìmọye ni ó mú gàrí láìsí ṣúgà la hawla wala quwwata illa billah níbo ni Islam ti kọ́ wa bá ẹ̀yin ọmọ pé nínú tó lúwa máa fi bùkọ́ ọkùnrin àìmọye tí mo ti sọ láyé yìí nínú tó lúwa máa fi sínà fọkùnrin máa náwó lórí ìyàwó àtọmọ rẹ̀ wàláhì tàláhì ó rí pé ò ní táwọná arzikì rẹ̀ ọmọ lékún ni lásán kọ́ ló ṣì ń bọ ọjà nítorí pé tọ́jú ìyàwó rẹ̀ nítorí pé èèyàn burúkú lásán ni ọ́ tí bá mọ́ ẹ̀tọ́ ná fáwọn aṣẹ́wó tó níta lọ́lọ́wọ̀n láṣẹ́wó àmọ́ àwọn kan wà tó ń bá tage nítorí bá wò pé wọn àwa pè wọn láṣẹ́wó tí bá mọ́ ẹ̀tọ́ ń filẹ̀ fún wọn táwọn fi ń bóyín ẹnu rúnrún sí ọ torí dé lẹ́yìn ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín o Allah bí yín léèrè ń pa àwọn tó bá dijọ́ gbendal qiyama kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi ẹ̀yin obìnrin náà ẹ ṣe dáadáa sáwọn ọkọ yín o wal mar'atu ra'iyatun fi bayti zawjiha wa mas'ulatun an ra'iyyatiha anabi sallallahu alayhi wa sallam lóbìnrin olùdáran jẹ ní nílé ọkọ rẹ̀ Allah bí léèrè nípa tó fún dájẹ́ kò sẹ́ni tó bọ́ ń bẹ̀ torí délé àwọn tó bá máa ń pa ẹ̀sìn iṣẹ́ tí wọn náà nìkan sọ fún ìkíní kejì ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ nìkan bá sì ti fẹ́ ṣe àìdá ẹ pàkíyèsí rẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kó lu ẹlẹ́dàá kó má dalé wa rú kó lu ẹlẹ́dàá kó fún wa dáadáa ṣe kó lu ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ lẹ́yìn eléyìí ó wá nu hadithi Abu Huraira radiyallahu anhu nígbà tí wọ́n ní kí Abu Huraira kó máa sọ́wọ́ zakat eléyìí tí ń bẹ mọ́sálásí àṣetọ́ni wá ń yọjú sí àṣetọ́ni ọba wa jalè yọ wá jinú zakat tí Abu Huraira ń sọ Abu Huraira wa mú njọ́ àkọ́kọ́ ó ní arúgbó lòun
ìyà ní jẹun kó ṣàánú Abu Hurairah túlẹ̀ ó tún wá padà wá ń jọ mi Ànábì sọ fún wípé yóò tún padà wá tọ ńgbà wá padà wá ń jọ mi tó Abu Hurairah wá mú tó lòun ó so lókun mọ́lẹ̀ tí gbogbo yẹn ó fi rí tánàbí ó fi rí tí wọ́n fi mọ̀ pé ẹni tí wọ́n ń jalè ní wọn jalè ń tó wọn o ní tí wọ́n fi sọ òun ń sọ. Ṣètánì wá sọ fún Abu Hurairah pé sórí ńkọ ní nǹkan àǹfààní kan má wulẹ̀ mú mi dè mọ́lẹ̀ ǹjẹ́ ń ṣe ọ́ láǹfààní kan sórí tó bá ti débi tó ti fẹ́ sùn má ka ayatul kursi fa innahu lan yazala alayka min Allahi hafidhun olùṣọ́kan kò ní yé bẹ pẹ̀lú rẹ látọ̀dọ̀ Allah tó bá ti ka ayatul kursi wala yaqrabuka shaitan kò ní lè súnmọ́ ṣètánì ọ̀gá oníkọ́ wa ní àǹfààní yìí o ó ló ń kọ́ Abu Hurairah pé ń bọ̀ ọ́nú pé kó fi tú òun lẹ̀ tọ́ Abu Hurairah ìgbà tilẹ̀ mọ́ ló ń bá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ẹni awí mà tó padà wá òun náà bá mà lóun fún mi láǹfààní Ànábì wa ni ama innahu qad sadaqaka wa huwa kadhub lóòótọ́ òdodo ló sọ fún ọ ṣùgbọ́n òpùrọ́ ńlá ni ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá jẹ́ òpùrọ́ burúkú paraku òdodo lè jáde lẹ́nu rẹ̀ ńgbà mí torí rẹ̀ ní Ibn Mas'ud ṣe sọ wípé gba òdodo lọ́dọ̀ ẹnikẹ́ni kódà kó ṣe pé àtọ̀dọ̀ ọ̀tá rẹ̀ tó burú ló ti wá sì kọ̀ ìbàjẹ́ látọ̀dọ̀ ẹnikẹ́ni kódà kó ṣe pé látọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ ló ti wá. Ṣẹ̀tánì òpùrọ́ aṣebi abatẹnijẹ́ gbogbo ẹ̀ ló ṣe déédéé rẹ̀ ṣùgbọ́n Ànábì ní òótọ́ lọ sọ́nbì ó túmọ̀ sí pé ká tó sùn á máa ka ayatul kursi a sì dúpẹ́ fún Allah pé gbogbo àwọn mùsùlùmí wọn mà ayatul kursi ó pàtàkì pé ká mà eléyìí àǹfààní kanu nínú àǹfààní tá a lè rí lára ayatul kursi nínú àǹfààní ìní tó tún wá nínú àwọn ahadith tó fẹsẹ̀ rinlẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní ẹnikẹ́ni tí bá máa ka ayatul kursi lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ranyàn nǹkan kan ò ní di lọ́nà láti wà lè Jánnà àyàfi kú ó túmọ̀ sí pé tó bá jẹ́ mùsùlùmí o tí sì ń ṣe sọ̀lá tí bá ń kí ayatul kursi lẹ́yìn sọ̀láàtì kọ̀ọ̀kan insha Allah yó wà lè Jánnà abẹ́olú akọ́sẹ́lẹ́ yìí náà lóore fún wa ayatul kursi gbogbo aná la ma tá a bá ma ẹ dákun ẹ jẹ́ ká kọ́ nítorí àǹfààní tó wà ń bẹ àlìjánná àfẹ́wọ̀ àwọ̀ ọ̀fẹ́ wọná tá n bá ń ké ayatul kursi lẹ́yìn gbogbo sọ̀láàtì ọ̀ranyàn ojú ọ̀nà àti wà àlìjánná la wà. nínú àwọn àdíìsì tí Imam Muslim nìkan gbà wá wọ́n ní tánàbí bá dórí ibùsùn rẹ̀ máa ń sọ pé alhamdulillahi alladhi at'amana wa saqana gbogbo ẹ̀yìn tí Olúwa ni Allah ọba tó fún wa jẹ ọba tó fún wa mu wa kafana tó tún tó wa wa awana tó tún fún wa ní ibùsùn fakam mimman la kafiya lahu wala mu'wi mélòó nínú àwọn èèyàn ní ọ̀rẹ́ ni tó mélòó nínú àwọn èèyàn ní ọ̀rẹ́ ni fún níbùsùn tọ́ wọ́n ní tá a bá jí lóru láti ṣe sọ̀láàtì òru ká tún ṣe àdúrà tá Nabi sallallahu alayhi wa sallam tó máa ń ṣe lóru ya Allahumma rabbana lakal hamd anta qayyimus samawati wal ardi wa man fihin wa lakal hamd anta al-haqq wa wa'duka al-haqq wa liqa'uka haqq wal jannatu haqq wan naru haqq wan nabiyyuna haqq wa muhammadun haqq was sa'atu haqq allahumma laka aslamt wa bika amant wa alayka tawakkalt wa ilayka anabt wa bika khasamt wa ilayka hakamt faghfir li ma qaddamtu wa ma akhkhart wa ma asrartu wa ma a'lant wa fi riwaya wa ma anta a'lamu bihi minni
antal muqaddimu wa antal mu'akhkhiru la ilaha illa ant. al-imam al-Bukhari àti Muslim ló gbé jáde. eléyìí ó jẹ́ àdúrà tí Ànábì máa ń ṣe tó bá jí lóru láti ṣe sọ̀láàtù òru. ó yẹ ká gbìyànjú kájọ jẹ́ pé ọ̀rọ̀ tá a sọ kẹ́yìn ká tó sùn ìrántí Allah ni. tí ó bá níyàwó ẹjọ́ àwọn obìnrin fẹ́ràn ẹjọ́ tẹ́ni sọ̀rọ̀ ni sẹ́fẹ́ sùn bá mi ẹ kàn wọlé ẹ sì lọ sùn kí aláàsì ẹ bá sìkò oorun náà ló ti tó ọdẹ sọ̀rọ̀ kí ni kí n sọ wọn ni kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní lánàá òun kọ́kọ́ sọ̀rọ̀ lónìí ẹ̀yin ní ká kọ́kọ́ sọ̀rọ̀ tọ́ kò burú subhanallah walhamdulillah wala ilaha ó lọ́rọ̀ bíi bá ń kọ́ ọ̀rọ̀ tó lóore jùnú so tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé alákòóbá ìlọ́pọ̀lọpọ̀ obìnrin à ń fẹ́ kó jẹ́ pé ń tọ́ sọ káyìn tó fi sùn ìrántí Allah pẹ̀lú ẹ sọ̀rọ̀ àní ẹ sọ̀rọ̀ tẹ́ẹ̀dákẹ́ ni mo rò pé yé ó lè jẹ́ pé àlọ́lọ́pàá káyìn kò ní jẹ́ ìrántí Allah lọ wíkẹ̀ǹd tó rún fi gbé ọ lọ. ẹ sì rántí aburú máa ń ṣèyàn lóru. ẹ dákun ẹ̀yin obìnrin ẹ kẹ́kọ̀ọ́ ń bí o aburú máa ń ṣèyàn lóru. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó fẹ́ ṣaburú inú òru làwọn fi ṣe àsìkò sẹ́. tí ẹni tó fẹ́ sùn yìí tí wo obìnrin bá ti torí pé ìyàwó ni ọ́ onígbà kọ́kọ́ rẹ̀ ọmọ wọ̀ọ́ran onígbà kọ́kọ́ rẹ̀ ọmọ sọ̀rọ̀ onígbà kọ́kọ́ rẹ̀ ọmọ ṣe kínní ṣe mọ̀ pé eléyìí lè kọ dínà àti mójútó ń tó yẹ ká mójútó ká tó sùn. pápá jùlọ ìwọ náà mọ̀ pé ó fẹ́ ṣe àdìkàr kó tó sùn àtijọ́ tó ń ti sọ fún ìyàwó pé ṣé wọn náà ṣe àdìkàr ó wá ṣe àdìkàr ó yẹ kó máa ṣe àdìkàr kó tó sùn ó lòun ti ṣe ìrìn rí pò ń ṣe ìfúra rí pò ń ṣe òun ṣẹ̀ṣẹ̀ sọ fún yín kóhun tó ṣe ìyìn nípa sọ fún mi àmọ́ ẹjọ́ la rò títí tóorun fi gbé wa lọ ìgbà tẹ́mi ṣe àdìkàr àbí òye ìbọn sọ̀rọ̀ mọ́ wọn sátúnrí pọ̀ ń bọ̀rọ̀ lọ ìgbà wo ni wọ́n ṣe àdìkàr jẹ ó ní láàrin mi sí Allah yóò tún bí èmi náà léèrè o wípé só kíyèsí obìnrin yìí wàláhì sẹ́ńbẹ̀ wọn àti fẹ́yàwó òtẹ́jọ́ àti mójútó wọn kájọ wà lẹ́jánà ló ṣòro àti mójútó wọn kájọ wà lábẹ́ ẹ̀ṣọ́ àtààbò ló ṣòro nítorí pé táburú bá ṣe ìyàwó rẹ̀ wọ́ ló ṣe o táburú bá ṣe ọ́ ìyàwó rẹ̀ ló ṣe o torí rẹ̀ ẹ̀yin obìnrin ẹ dákun ẹ máa gbọ́rọ̀ ẹ dín agídíkù lọ́rọ̀ yín malaikalization ẹ dínkù lọ́rọ̀ yín àwọn obìnrin fẹ́ràn kọ́ máa màláìka ara wọn wípé mo ti ṣe àìmí kẹ̀ irọ́ sì ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ ni má malaikalize ara yìí ntọ́kọ̀ rẹ̀ sọ fún ọ bó ṣe rí gan-an wọn náà sadkar kó fi wá jẹ́ pé adkar lájọ ṣe kálukú ṣe tiẹ̀ ńlọrún fi gbé wa lọ orí wa ń bẹ̀ abẹ́ lábẹ́ sọ abẹ́ lábẹ́ àbò kí láǹfààní aburú ọ̀sọ́kọ ó ṣèyàwó kí láǹfààní aburú sọ́kọ àtìyàwó tẹ̀sí ní tẹ́lẹ̀ fi wáàbò àmẹ́lò ẹjá kí sáàrin ẹ dáadáa ẹ fẹ́ràn ara yín ẹ fìfẹ́ hàn ara yín ẹ bára yín ṣeré ìfẹ́ ẹ má jẹ́ kí gbogbo eléyìí ó dínà à ń wá sọ à ń wá ààbò torí tá a bá wà lábẹ́ ẹ̀ṣọ́ àtààbò ilá lè gbádùn ara wa pẹ́ tá a bá sí lábẹ́ ẹ̀ṣọ́ àtààbò títí jọ́ mélòó akramakumullah tó bá di pé gánigáni mú ẹnìkan náà méjèèjì ẹnìkejì ó yẹra bí ò ní yẹra wallahi ó yẹra o ọ̀rọ̀ ìbónílé jẹ́ ká bónílé mú kọ́dọ́jọ́ kúkà ìbá dábà sílẹ̀ lẹ́yìn àbẹ́yẹlé lẹ pé èyí tó bá rí ọjẹ́ eléyìn lọ́gbónlé jẹ́ lọ́gbónlé mú tọ́jọ́jọ́ kú tí ó yẹra eléyìí ó yẹra ni o pé kí ni nígbà tí ó wọ̀ ma wá lẹ́bùn mí lọ́ máa gbé ọ̀dọ̀wọ̀ wa má di ọkọ rẹ lọ́wọ́ láti ṣe ti Allah má di ìyàwó rẹ lọ́wọ́ láti ṣe ti Allah torí tí ṣíṣe ti Allah ó kọjá títẹ́ ìyàwó rẹ lọ́rùn ó kọjá títẹ́ ọkọ rẹ lọ́rùn so ká kíyè sáàrin yẹn kó ló akọ́ mẹ́jẹ ká ṣìṣe ká jẹ́ kọjá pé níta wí káyìn kó tó di paṣùn òun náà ní gbólóhùn rántí Allah torí kí sọ àtààbò Allah kó lè bá yí ká wa àwọn ẹni púpọ̀ o nínú àwọn èèyàn tó fẹ́ sí ọ́n sùtà òru wọn retí
àwọn èèyàn wà tó pé inú ẹgbẹ́ òfò wọn wà ó ń retí kí lóòsù ní kán máa ṣèpàdé lórí ẹ̀ tí wọ́n bá sì ń bẹ lábẹ́ pé ó ti ka ntọ́ ẹ̀kọ́ ọkà ó ti wí ntọ́ ẹ̀kọ́ wí bàbá ńlá kú wọn kò sí tí wọ́n lè fi ọ sí àmọ́ àti àwọn náà sì ń fẹ́ ní kọ́ sọ́ra lẹ̀ kọ́ yẹ pé gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ó ní òjé ká rójú ṣe ntọ́ yẹ ká ṣe ká fi wà lábẹ́ sọ tọ́ eléyìí pàtàkì o kọjá pé ń ta wí nígbà tá a tún jí ìrántí Allah náà alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi an-nushur ó rí tara rẹ̀ ní agbára kan tó bá ti kọ́kọ́ wí tó bá ti jí ó tún dìde ó lọ ṣàlùwàlá agbára mi ó ṣe sọ̀láàtì rákà méjì péré agbára mi gbogbo ìdèmálẹ̀ tí Ṣẹ̀tánì fi dè ọmọlẹ̀ gbogbo ẹ ti já dànù eléyìí pàtàkì ká mójútó ibi tá a fẹ́ dúró nù lónìí a rí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam oore ní gbogbo oore àmọ́ fáwọn ẹni tó bá mójútó téèyàn bá ti mójútó yọkàn dàbí ìgbà tá ń pa lọ ni àmọ́ tá a bá mójútó ó rí pé gbogbo dààmú ètí ń báwọn èèyàn tí wọn ò lè gbélé tí wọn ò lè rìn lọ́nà ìwọ bọ́ lọ́wọ́ gbogbo irú àwọn aburú pẹ̀lú àṣẹ Allah torí ẹ̀ Olúwa Ẹlẹ́dàá kọ́dákun kọ́kọ́ wa máa ṣe kó jẹ́ ká lè máa lo ẹ̀sìn wa dáadáa gbogbo àwọn nǹkan tí máa kọ dín èèyàn láti lè fi ẹ̀sìn rẹ̀ kó máa mú lò Olúwa kó gbé kúrò lọ́nà wa Olúwa Ẹlẹ́dàá wa kó ràn wá lọ́wọ́ kó jẹ́ káwa náà jẹ́ sábàbí dáadáa fáwọn èèyàn míì kó wá jọ ṣe gbogbo alólóríire kó ṣe gbogbo alọ́mọ àlùjánnà iná wọn wọ ọbẹ̀ wọn jáde gan Olúwa má fi dán wa wò ṣe wá lẹ́ni tí ò ní wọná rárá tó ṣe pé àlùjánnà ló fi wá sí àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn òbí wa àti gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam Olúwa Ẹlẹ́dàá wa dákun àlùjánnà ni kò fi ta wá lọ́rẹ má wo ti bi tá a kù sí má wo ta ìdá wa àánú rẹ̀ là ń tọrọ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.